Ẹ káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tí a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. ṣá nǹkan kọ́mẹ́ǹtì ni wọ́n ṣáà bínú ni pé ẹ bá wa like ètò yìí sẹ̀ ẹ bá wa gbọ́n sókè o. Hello, ẹ tó ń pè yẹn ní sọ máa pè yín tó bá kàn yẹn má bínú ẹ bá wa gbọ́n sókè o. Hello, tẹ bá ti pè wá ẹ má tún gbọ́ wa nínú ilé àfọlọ́hún bá bẹ̀ yín, tẹ bá ti pè wá báyìí àfọlọ́hún bẹ̀ ẹ má try láti gbọ́ wa nínú ilé ẹjọ́ náà la fi bẹ̀ yín, ẹjọ́ ẹ má bínú mi ìṣàkọ mi ìfẹ́ gẹ̀ ẹ ká gbọ́ ìdánsìgbò. Bọ́dá ìlànà Navy blue check jákàmọ̀ 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 ìdánsì jákàmọ̀ ìdánsì jákàmọ̀ ìdánsì ìbò ìdánsì ìbò ìbò ìdánsì. Wọ́n fẹ́ ti wà tán bí. Wọ́n fẹ́ ti wà tán bí. Ìlà bí túmọ̀. Ìlà bí túmọ̀. Ìlà bí túmọ̀. Ìdánsì ìlà bí túmọ̀. Ká tó pè lẹ́ẹ̀kan sí ìdánsì ìgbò ẹwẹ́rò jákàmọ̀ ìdánsì ìgbò ìdánsì ìgbò ìdánsì ìgbò ìdánsì ìgbò ó ti wà fún èrò pọ̀. Ẹjọ́ olóyè ó dàbí pé àyàwó lọ́wọ́ náà bí èwo ẹnìkan tó bá ti dé báyìí ìdásí ìgbò jẹ́ kó mọ̀ àdìsá nìyẹn ẹ ká gbọ́n kọ́ta bàbá yìí sọ lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ ìgbòho. Ẹ má ṣe ìyá wa tí wọ́n sọ̀rọ̀ lọ sí ọmọ sí àti iṣẹ́ ńlá fún ilé ààrẹ ọ̀rẹ́ ọ̀dọ́ pé kí wọ́n jọ ló ti torí ọlọ́run gbogbo àwọn ọmọ wọn pátá tí bá ń bínú wọn bá pẹ̀tù sí wọn lọ́kùnrin. Bẹ́ẹ̀ àwọn. Bàbá wa yìí sọ wípé ẹ jẹ́ kí n play ẹ̀tàn kí wọ́n máa tún wá tún play ní díẹ̀díẹ̀ ẹ kí n tún bẹ̀rẹ̀ náà. Ẹ má ṣe ìyá wa tí wọ́n sọ̀rọ̀ lọ sí ọmọ sí àti iṣẹ́ ńlá fún ilé ààrẹ ọ̀rẹ́ ọ̀dọ́ pé kí wọ́n jọ ló ti torí ọlọ́run gbogbo àwọn ọmọ wọn pátá tí bá ń bínú wọn bá pẹ̀tù sí wọn lọ́kùnrin. Kọ́mílì Akínọlá George sí bàbá wa Bánjí Akíntóyè kó pe Sunday Ìgbòho kó sọ fún wípé gbogbo àwọn bloggers tó sọ̀rọ̀ àyè kó sí ìspáyà àmì ẹ̀gbọ́n kàkàkàkà ní ìgbòho ayé mi ẹ̀jọ̀ ọ̀dọ́dọ̀ ṣé ẹ̀jẹ̀ bá ṣe àyè tó jẹ́ àyè tó ẹ̀jẹ̀ ló àdúgbò. Inú mi dùn wípé èèyàn kan ló pàtẹ́wọ́. Inú mi dùn wípé èèyàn ẹyọ kan ló pa àtẹ́wọ́. Wọ́n ní wọ́n fẹ́ parí ìjà fún ààrẹ Gani Adams àti olóyè Sunday Májàsọ́lá Àdìsá Òṣàtìyà. Number 1, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òṣà Àdìsá Àtìyà, the founder of Ìrẹ̀kùn, ọmọ aládìkún, ó fẹ́ pọ̀n dísè ejò pínpínpín. Ejò ń fa ẹpọ̀n, ẹlẹ́pọ̀n ń fa ẹpọ̀n, ó di fàmí ń fà ẹ́. Ọwọ́ ẹni tó lẹ́pọ̀n padà já sí. Èyí náà wo wíkì yìí. Wọ́n náà fẹ́ parí ìjà fún wọn. Àdìsá ò sí lórí ìjókòó. Fine. Bàbá wa ìyọ̀rọ̀ tí wọ́n wá sọ, ẹjọ́ sọ̀rọ̀ yẹn mú yes. Àbí kò mú yes. Tó bá mú yes, pọ̀rọ̀ tí wọ́n sọ pé mú yes bá wa kọ 2. Tí ó bá wá mú yes tẹ́ tí ẹ gbà tí ẹ rárá, ẹ kàn bá wa kọ 1 sí comment section. Pé ọ̀rọ̀ tẹ́ tó sọ yìí o kò bí mo fẹ́ put here. Ẹ bá wa kọ 1.
ṣùgbọ́n bá pé ẹjọ́ tí wọ́n dá yìí pé wọ́n dá dáadáa bí àgbà ilẹ̀ Yorùbá ẹ bá wa kọ tù. You see wọ́n ní àwọn fẹ́ sọ ṣé kí n analyse ẹ̀ àbí kí n jẹ́ káwọn èèyàn máa pè wọlé fídíò kò tó bí i 30 seconds ṣé kí n analyse ẹ̀ àbí kí n jẹ́ káwọn èèyàn pè wọlé kí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ 48 seconds ṣé analyse ẹ̀ because ọ̀rọ̀ yẹn ó fọ́ ní bákan èyí tẹ́ ń pè àníkẹ́ ní sùúrù a máa pè yín padà ẹ jẹ́ ká kọ́kọ́ pọ̀n tó ti wà ń lẹ́nu a máa pè yín padà ẹ dákun torí Ọlọ́run mo bẹ̀ yín ni mo pẹ́ nífẹ̀ẹ́ péjì Yorùbáwòyí o mo trust yín èyí fans Yorùbáwòyí original tó máa ní original èyí gbogbo yẹ kó máa pè lọ́riginal Mr. C pẹ̀jẹ́ hàn mí tìyẹn ò dáa pẹ̀jẹ́ hàn mí tìyẹn ò dáa. mo rò pé mo fẹ́ sọ̀rọ̀ ni. Bọ̀tí ẹ má rò pé ọlọ́gbọ́n ní 419 ní ẹ̀dí 419 ẹ bá wà gbọ́dọ̀ sókè ìyàwó màmí 419 burúkú. ẹ ṣe ìyá. ẹ̀yin táwọn ọ̀rẹ́ wọn lórí fóònù ni màá ń ju fáànù fún yín ẹ ṣe kọ ẹ ṣe ni màmí bá wà gbọ́dọ̀ sókè ìyàwó sóbìnrin ni yín ẹ gbọ́dọ̀ sókè ẹ̀yin náà gbọ́dọ̀ sókè ìyàwó ṣe ìwà ẹlẹ́gbẹ̀dá jù ni. ẹ ló Yorùbáwùyí. mi ò dákú ẹ sọ̀rọ̀. ẹ ló Yorùbáwùyí ṣáà ń gbọ́ mi. à ń gbọ́ yín mà. ẹ káalẹ́ o. Yes ma. ẹ kú iṣẹ́ o. Yes ma. ọ̀rọ̀ àpọ̀dà gbáà ni bàbá yẹn sọ yẹn o ọ̀rọ̀ àpọ̀dà mo try láti fi mẹ́sẹ̀gì sórí ibẹ̀ yẹn ẹ̀rọ ẹni tí ò lọ́pọlọ rárá ni bàbá yẹn sọ irú ìjà òṣìwò náà parí níbẹ̀ yẹn. Tí kò gbọ́ gbogbo nǹkan tó ń lọ ń gbòòrò ni ṣé májàsọ́lá wà lórí ìjókòó ni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò mọ́gbọ́n wá irú àwọn bẹ́ẹ̀ yẹn kò yẹ ká máa gbọ́rọ̀ wọn ẹjọ́. ẹ má bínú ẹ ṣe mo pé ìlú ti bí ìyàwó ẹ sàṣì ẹgbẹ́ òsókè. ibi tí mo fẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyá yẹn parí ẹ̀. ẹ bá máa yarí wọ́n àwọn olè lẹ́kọ̀ọ́ yẹ ẹgbẹ́ òsókè tí wọ́n bá tiẹ̀ máa parí ìjà fún wọn kì í ṣe lọ́wọ́ tí gbogbo ẹ̀ ń gbóná yìí ṣe rí ẹni tí tẹ̀m̀bẹ̀lẹ̀kun orí kunkun ìṣátá ìpẹ̀gàn tó bá ti wà nígbésí ayé ẹ̀ kó lè kúrò títí tó ọjọ́ tó máa fi wọlé Ọlọ́run lọ. ẹ má fà á sójà òun ni ọ̀rọ̀ Gani Adams tí ó bá kò sí bí wọ́n ṣe lè parí ẹ̀. ẹni sùn ọ̀rọ̀ yẹn mo fẹ́ kẹ́ stop ni látàárọ̀ tá a ti sọ̀rọ̀ àwọn èèyàn comment section téèyàn kan bá kọ comment ní so after 1 minute kẹ́lómi tó kọ́ mi àti wá dárúkọ Sunday Igboho sí comment ó wá ń fly oníkàkú wá kọ comment lọ Sunday Igboho tó bá gé ọṣẹ fún mi tí bá mú ẹ wo ẹgbẹ́ òsòkè inú ti ń bí mi báyìí Sunday Igboho ẹgbẹ́ ọṣẹ fún mi o lòdì bí mo pariwo fún kẹjọ ṣe fún mi ọ̀rẹ́ ẹsẹ mi àti àjọ máa mú nǹkan lẹ ẹgbẹ́ òsòkè. láti àtìtìkọ́ṣe láti ìṣẹ̀dálẹ̀ Yorùbá tí wọ́n ti ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ààrẹ wọ́n máa ń tẹríba fún àwọn tó jẹ ọba ilẹ̀ Yorùbá wọ́n máa ń tẹríba because àwọn náà fi wọ́n jẹ oyè yẹn bọ̀ ilé ìlàkọ́ máa rí nínú ìwé ìtàn tó jẹ́ pé ìgbéraga pọ̀ ó ti ṣe àìmọye ọba lọ́ba torí ẹ̀ ni àwọn ọba yẹn ò ṣe dá sí ọ̀rọ̀ ẹ̀. ọ̀tẹ̀ òdẹ̀ lè kúrò nílẹ̀ Yorùbá kì í ṣèpè because tẹ bá rí eléyìí tó yẹ kí a fi bára wa wí àbí ká bẹ́rọ̀ wí a ní ṣe bẹ́ẹ̀. ẹ wo orí eléyìí tí gómìnà wa ní Ọ̀yọ́ state tí ó ṣe ní ẹnujọ́ mẹ́ta ẹ̀ torí pé bàbá wa ò ní kábíyèsí bàbá torí pé wọ́n fún olóyè Adéyẹmọ Ìgbòho Ṣátíwá wọ́n fún ní 100 million owó yẹn ṣèkì everybody wọn ó mì wọ́n gbìgbìgbìgbì ẹ rí i pé gbogbo íńtánẹ́ẹ̀tì mì ẹni tó tiẹ̀ yẹ kó sọ̀rọ̀ gan bọ́ síta ní àwọn tó ń pera wọn ní OPC yẹn tóun náà ó ṣàfẹ́ pull crowd lórí social media gbogbo wọn náà ń sọ̀rọ̀ because owó yẹn mì wọ́n
so àti mọ́tò àti gbogbo nǹkan tó mú gómìnà yẹn náà tó fi bọ́ síta tó fi fún àwọn ṣẹ́mọ̀ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè tán lórílẹ̀ tí wọ́n kíní yìí ó yẹ kí kan fi aṣaran fáṣaran kan fi aṣaran fáṣaran ọ̀rọ̀ yẹn ò lè ṣe é parí ní wákàtí tá a wà èké tí ẹ̀ ń ṣe lọ́dún kì í ṣe lọ́dún tó ń bọ̀ because gbogbo ẹ̀ ó ń ṣe kiri eléyìí fẹ́ jẹ ọ̀gá tọ̀hún fẹ́ jọ̀gá àmì nílẹ̀ Yorùbá ó dẹ̀ ti wà ń bẹ̀ látọjọ́ gbogbo ìgbà tí olóyè gan wà ní outside the country ní sẹ̀mọ̀ Gani Adams wà ń lu ìwọ̀n pé oníṣẹ́ ẹ fẹ́ pa mí bẹ́ẹ̀ ṣe pa Abíọ́lá ìran Yorùbá ìran Yorùbá ló ní kábíọ́lá lọ declare. Mr. Rikuyeri imagine ṣé owó ni oyè yẹn wà fún ni pé kó máa yan fanda kó máa gbé ọ̀pá bàtà kiri kó máa wáṣọ funfun kiri ṣé ohun tó wà fún nìyẹn. TikTok ọmọ drop wá sí o ẹ power tap o adẹ̀tí tó yẹ kó jà fún ìran ẹ̀ o jà fún rẹ̀ adẹ̀tí ń gbọ́ nínú ìtàn náà pé kì í ṣọmọ Yorùbá so wọ́n ní igi tó dá òun ló máa yọ rẹ̀ nínú náà. Ó dà ẹ ṣe nǹkan ọba ọkàn bá wa gọ TikTok yẹn ó ti fẹ́ máa lọ ó ti ń lọ àkẹ́ ẹ bá wa gbó sókè lórí fóònù. ẹ bá hello. bàbá mi ẹ gbóhùn sókè sà. àmọ́ mo fẹ́ mo pè ní ẹ̀jẹ̀ tí ìdá sọ̀rọ̀ yẹn nípa ọ̀rọ̀ ẹ̀mí mọ́tò. ọlọ́run ẹ bá kí ló ń pẹ́ ẹ bá wa mute ẹ jọ ẹ bá wa mute ẹ bá wà lórí títọ́ bá wa mute láti bẹ̀rẹ̀ nìyẹn. bọ́ọ̀lù mẹ́ta mo fẹ́ rí sí ìkíní tí a rí bàbá tó sọ̀rọ̀ níbi Gani tó sọ pé òun parí ọ̀rọ̀ ara wàhálà tí àwa àgbà ní ilẹ̀ pé ní bàbá tó pé ọmọdé ló jẹ́ sí mi. That's number one. Ṣé ó rí ara àwọn tó ń ba Yorùbá jẹ́ tí àyàn fi jẹ wá dé ìgbẹ́rẹ́ mi ká máa ró òótọ́ ká má lè sọ torí jẹkújẹ bẹ́ẹ̀ ni àgbàyà ni is a stupid hopeless man. ẹ bá wa tẹ ẹ fún wa bàbá mi dájú. máa tẹ ẹ fún wa fún ẹ má wọrí. nítorí ẹ ò pé mi kò yẹ tó bá jẹ́ àgbàlagbà tó mọ létò kò yẹ kó sọ ọ̀rọ̀ yẹn jáde. ìyẹn ti yẹn tó pé orí bàbá yẹn ò pé mọ́ ẹ̀ẹ́dẹ̀ ti rí bó ṣe ń bọ̀ ìyẹn. ìkejì tí ẹ rí nǹkan tí Ṣèyí Mákindé fẹ́ dálẹ̀ nílẹ̀ Yorùbá orí ara ẹ̀ ló máa fi gbé. Yes kò sẹ́ni tó ń ṣerú yẹn individual ní Ọọ̀ni of Ifẹ̀ ọba lòun gómìnà ni wọ́n you govern a whole state tó jẹ́ pé ìwọ ni first person wọ́n ṣerú yẹn elébìtà èèyàn tó jẹ́ pé ìgbẹ̀yìn wọn kì í dáa. Ẹ máa kọ sílẹ̀ mo ti sọ kínní fún yín kò sẹ́ni tó da Yorùbá láti bẹ̀rẹ̀ tí ìgbésí ayé wọn dáa. bẹ́ẹ̀. ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. ìkẹta ọ̀rọ̀ Kwara tá a bá bójú sọ̀rọ̀ Kwara a lè ní peace nílẹ̀ Yorùbá o. òótọ́ ọ̀rọ̀ mo ń sọ fún yín yẹn tá a bá bójú sọ̀rọ̀ Kwara àti Kogi a lè ní peace nílẹ̀ Yorùbá o. Ẹ má jẹ́ àtọ́nà wa o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín bá ṣe lè fa gómìnà kan sílẹ̀ ní Kwara òun la gbọ́dọ̀ máa wá oyè tó bá gbà á nà fún bẹ̀ yín ni. That's the only way we can have a peace in ilẹ̀ Yorùbá o. Mo bẹ̀ yín ni Yorùbá wuyì oníṣẹ́ṣe o gbogbo ẹ̀yin ọmọ Kwara oníṣẹ́ṣe mo dẹ̀ ti àti bọ̀dá mi kí ni wọ́n ti ń pè é Mike gbogbo dẹ̀ máa tó òun náà mo máa sọ fún ẹjọ́ we have work to do ní Kwara yẹn. Bẹ́ẹ̀ ṣe máa rí ọmọ Yorùbá kan tẹ́ máa fà kalẹ̀ tó jẹ́ original ọmọ Yorùbá eléyìí ojú ti ẹ ní social media ń sìn ní tẹ́lẹ̀ communicate very well mo bẹ̀ yín ni mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ kóra yín jọ ẹ pe àwọn ọba wọ̀nyí kẹ wá ẹnìkan tó ní láárí tẹ́ lè gbé kalẹ̀ ẹni pàtì ló lè wà ẹ jọ mo bẹ̀ yín ni ẹ jọ tí Kwara bá tí problem Kwara bá ti sọ̀pọ̀ ẹ rí pé Yorùbá máa ní peace. ẹ ṣeun gan bá mi Olúwa wà pẹ̀lú yín. ẹ ṣeun gan mo dúpẹ́ sàn. lẹ́yìn ẹni kí wọ́n analyse
Chris jẹ́ tí kò níbi tí Gani ti ní noise lẹ́yìn tó wà lórí fóònù ká wá analyse nǹkan tó bàbá wa tí wọ́n sọ bàbá mi ò mórúkọ wọn o àwọn tó mórúkọ wọn wọ́n ní Mr. Kinní kan. Kò yẹ kí sound wà níbi tí mo báyìí so nǹkan tí mò ń gbìyànjú àti gbẹ́kọ̀ lórí fóònù ẹ̀ ní sùúrù Chris ọba agbóhùnsókè lórí fóònù. Ẹ káàbọ̀ sà. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí èpè Àríkẹ́. Ẹ̀wọ̀n Àríkẹ́. Èpè Àríkẹ́. Tọ́ à ń gbọ́ yín. Àríkẹ́ elépè. Ọmọ àlè ilẹ̀ Yorùbá ni. Ṣùgbọ́n Òṣùpá ti sọ pé bẹ́yìn òwúwa èpè tẹ bá ń ṣépè fún ìrẹ́ ọba lùfọ́n ni. So gbogbo èpè tó ń sẹ́yìn ìrẹ́ ló máa jẹ́ fáwọn ìyá yẹn torí pé kí ni owó òlu wọn náà ni owó ẹ̀tọ́ wọn ni èpèlè mọ́ wọn gbogbo èpè tó sẹ́yìn orí àwọn ọmọ ẹ̀ yẹn ń lọ bí n sì jẹ́ nu ṣé wá rí Adeleke ni jọ̀ọ́ Adeleke ni jàre. Adeleke ni jàre. Gbogbo tí wọ́n ṣe yẹn wọ́n ń jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ dìbò bá Adeleke tó máa ní mísẹ̀ pé Adeleke àwọn padà dìbò fún. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kó di òye alẹ́ ọ̀la báyìí ẹ̀rọ Àdíkẹ́ ẹkún tó sún lọ́dún kẹrin sẹ́yìn ó tún máa tún sún again. Ó máa kéku ni títí ẹ̀ báwọn. Ṣé rí àwọn tó fi mọ́lù jẹ oko ṣé rí àwọn kan ti wà tó yẹ pé wọ́n jẹ́ Yorùbá tó ń gbà wọ̀dì ṣé rí nítorí mú ọmọ Fúlàní yẹn san owó àwọn kan náà tó lọ ẹnjìníà pé kọ́ lọ ọlọ́pàá fún wọn. Tẹ bá sì wá wọn lọ Yorùbá lè gbà lábẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. Because Fúlàní yẹn ti bẹ̀rù lẹ́kọ̀ọ́ sanwó yẹn o. Ṣé ó mú yẹ́ẹ̀sì ọmọ Yorùbá? À ń gbọ́ yín. Ẹ̀rù ti bà lẹ́kọ̀ọ́ sanwó yẹn. Pé kíkíní ẹ̀ mọ́ di wàhálà tó ń lọ́rùn. Àwọn kan náà ti lọ ẹnjìníà pé wọ́n kò sí wèrè jẹ́ká lọ kó ogún wọn. Kò wá sí lọ́wọ́ Fúlàní yẹn bí ò sí àwọn ọlọ́pàá ọ̀dàlẹ̀ náà. Tí Fúlàní wá ń bá yín pé kí wọ́n lọ kó àwọn Yorùbá ẹgbẹ́ yín tẹ́yìn náà tẹ̀lé Fúlàní lọ torí ìjẹkújẹ. Ṣé ẹ̀dẹ̀ wo pé ẹ wo pé yẹ kán wọ́n lọ sọ fún invite wọn. Bàbá Dísù l'Àbújá ẹ láti ilẹ̀ kẹ gbọ́ tẹ́ ẹ̀ bá sọ fún àwọn ọmọ yín àwọn tó jẹ́ aráàlú wọ́n máa pa àwọn yín kọ̀ọ̀kan o. Ẹ má ṣe tẹ́tí náà jọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín tẹ́ ẹ̀ bá ti sọ fún àwọn yín kan yẹn ṣiṣẹ́ burúkú àwọn aráàlú máa pa àwọn yín kọ̀ọ̀kan because àwọn kan náà ń dín ní àwọn ọlọ́pàá yẹn àwọn ọmọ Fúlàní yẹn tó fi lọ bá àwọn ọlọ́pàá náà torí ìjọba tó fẹ́ jẹ ẹ̀ wá nílà káì kó Fúlàní kí wọ́n lọ kọ́ àwọn yín àwọn ọmọ ìlú yín àwọn Yorùbá gbẹ́ yín èyí náà wọ́n tẹ̀lé wọn lọ wọ́n lọ kó wọn. Tí wọ́n bẹ̀ yẹn ṣé adébọ̀dá Gani onígbẹ̀gbẹ̀ lọ́rùn àti ẹ̀gbọ́n ìbáàbúrò rẹ̀ ní tó jókòó tìlẹ́gbẹ̀ẹ́ náà wọ́n máa jọ pàṣẹ ayé ni. Ìgbòho ìbáwọn jà ẹni tó ìbá ń bẹ́tà ìwádìí apá ìjà fún Ìgbòho ìbáwọn jà àwọn ni wọ́n ń ṣe lára. Gani sì máa ṣe lára wọn sàárè èdè mi ti sọ fún yín ti pẹ́ mọ Gani sẹ́ Gani ò lè jáwọ́ nù lára. Tíìpù kẹ́ tó lè tíìpù kò kì í tó tó bá ti pòkè dé alówó tó lọ mí. Ohun gbogbo kì í tó lè ohun gbogbo. Ohun kì í tó lè bí kò wáyé yìí kò dẹ̀ ti Gani nìkan ni. Òun ni òjò níyì a kì í lé àwọn ká níyì kí ló ti pọ̀ wọn níyì káàkiri náwó ni. Ó tún wá níwá rẹ̀ lè kò ní gbéraga. Pẹ̀lú tẹ́lẹ̀ ọ̀hún. Ẹ̀wọ̀n yẹn bá tí ó lè dẹ̀wálẹ̀ fún wọn lórí ọ̀pá àwẹ̀ tí ń gbé káàkiri. Ọ̀pá gbẹ̀wù rà tó kìí náà. Gbogbo wọn ti ní Gani sínú. Ẹ tó pè yẹn kó stop ẹjọ́. Bàbá káàfin ló sì lè yọ lóye. Ọ̀gbọ́n àfin náà ti pátì tó lórí ibú ọmọ ni. Bùkọ́ tí o bá ti lórí ibú ọmọ nígbà tí Aláàfin pàṣẹ pé Gani o àwọn Fúlàní ti wọ́n ti fẹ́ balẹ̀ wájẹ́ o kí ló lè ṣe sí wọ́n ní wàá lóde ìjọba. Ó ti wá bìtì bí sílẹ̀ láǹsì pé aráàlú ti pa àwọn tì ọba ti pa àwọn tì gbogbo ọmọ ìlú ti pa àwọn tì ìgbò náà ń tẹ̀lé ní ìsìn ló wà láwọn òun jáde. So bàbá tó ń fẹ́ parí ìjà alábòsí àgbàlagbà dìrìyẹ bá wọn àgbàlagbà kékeré tí mo bá wọn lọ ìgbò ò bá dà níjà o torí pé ejiment ni wọn
tó bá kẹ́ respect pé bàbá wa ọkàn pẹ́lẹ́ ni age mate ni wọ́n 50-51. Mo agree pẹ̀lú bọ̀dá mi tó ń sọ. So kó pọ́lẹ̀ mẹ́ 50-51 ni wọ́n. No. Wọ́n dẹ̀ dàgbà ni. 74 no 54-53. So kí ló wà mẹ́? Kí ló fà? Kó pọ́lẹ̀ mẹ́. 54. Ààrẹ sì gbọ́dún kan lọ́wọ́ olóyè náà. Kò máa tà. So what? Èèyàn sì lè bímọ láàrin ọdún kan ìrìn tó bá yáàdì tó bá fọmọ ọmọ oṣù mẹ́ta tó bá lóyún lé. Kò máa tà. Ní wá age mate ni wá age mate ni wá orúkọ láti ra wa. So ọdún kan yẹn èèyàn wá lè pèèyàn ní bọ̀dà àbí dáàdì. No way. Orúkọ láti ra wa orúkọ láti ra wa. Ọdún kan jù o. Nínú ayé lẹ́ni ìbọn ti jù lọ so kó gbé lára lẹ̀ bàbá tó ní pé kí sísè báyà bàbá kò ní pé àṣẹṣẹ bẹ̀rẹ̀ Gani o wọ́n pẹ́ sí ni nígbà tá yìí sọ sí yín bàtà yìí sọ sí yín àbáníṣòro kìsì àwọn ti bẹ̀rẹ̀ tó báyìí àti bẹ̀rẹ̀ tó báyìí. wọ́n ní ẹ ceasefire. Ẹ̀rẹ̀ Gani àṣẹbẹ̀rẹ̀ sí ìbọn báyìí sí ni àwọn wèrè lọ́kì ẹ bá tó bọ̀ ká yẹ wọn pàṣẹ ní dànù. Ṣé ẹni sì ẹ̀yin wàá mọ̀ jù jà lọ ni àgbàlagbà bá yín sọ̀rọ̀ pé ẹni sùúrù o wọ́n ní gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tẹ̀ ń sọ yẹn gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tó mo fẹ́ analyse show tí bàbá yẹn fi sọ̀rọ̀ wọ́n ní àwọn bá Ààrẹ Gani Adams sọ pé kí àwọn ọmọ wọn tó bá ń bínú kó má bínú mọ́ bóyá so àmọ́ bàbá Akíntóyè kan pé Sunday Igboho kó sọ fáwọn ibi tẹ̀lé blọ́gà Sunday Igboho náà kó sọ fáwọn blọ́gà àwọn ò fẹ́ gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ àzá. Kí ló yẹ tá ọ̀rọ̀ síbà? Kí ló yẹ tá ọ̀rọ̀ síbà? Nígbà ọmọ Gani fún wa pé ṣé ti gbàgbé ni? Ṣé wọ́n ti gbàgbé àwọn ọmọ ọlọ́wọ́ létí náà? Ó sọ̀rọ̀ kò ní bàjẹ́ fún yín sẹ́ I agree with him. Èébú tó bú bàbá Akíntóyè mi lọ́wọ́. Kẹ́ẹ̀kọ́ lágbà dìde yìí. Òun lè fẹ́ lọ bá. Kò ní yẹ gbowó. Aláfà jẹ́ nìyẹn. Ẹ máa gbé tó bọ̀ wá. A ti gbọ́. Àwọn aláfà jalè léyìí o. Mr. Chris ẹ má fà ṣó ìjà. Ọdún kan 365 days ó tó kí wọ́n pín ọ̀ ní dájú. Àfàjá ó tọrọ lórí kéèyàn máa sàwọn. Mo wà ń bẹ̀. Àjẹgbọ́n sókè ṣe ìfẹ́ yàwá ẹ̀ṣẹ̀ wọlé tí fẹ́ dá wàhálà alẹ́ ẹ má yẹ káwọn èèyàn máa bínú sọ̀rọ̀ lórí kan. Ẹ jẹ́ kán sọ inú wọn kẹ́bí ọ̀dẹ́ sọ inú ẹ̀. Ẹ ṣé bọ̀dá mi. Wọ́n fẹ́ parí ìjà. Ìjọ tí Gani táwọn ọmọ Gani ń jáde tó mú bàbá Akíntóyè ṣé wọ́n ṣèpàdé òṣì tó ṣe àwọn bàbá àgbàyà àwọn bàbá tó kọ́ gbogbo wa sí wàhálà yẹn ṣèpàdé pé káwọn ọmọ Gani kọ́ ceasefire kò ní yẹ wọn. Àwọn aṣèrè ìdàgbà ni wọ́n. Aṣèrè ìdàgbà ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ kọ́lọ́ ṣàlùwà ni. Ẹni tó bá kú ni kó lọ kú Gani àbá Gani ṣe àbá OPC ṣe. Ṣé ẹ ti ẹ̀ rí ìtò tí wàá ṣẹlẹ̀ ní tí ìtò ṣẹlẹ̀ tí àtẹ̀wá ń sọ̀rọ̀ ìlọ́wọ́ báyìí òun ni àwọn ọlọ́pàá kí wọ́n kọ́ ìjọ kí wọ́n sọ gbogbo nọ́sẹ̀nsì yẹn láti ayébáyé mi rí ibi tí ọlọ́pàá bá ṣe dáadáa mistake ni ọ̀rọ̀ ó dàbí ọ̀rọ̀ obìnrin ni tó máa ṣe dáadáa báyìí mistake ni. wàá fún yín bílẹ̀ lẹ́nu. ẹ má bínú ìyá wa òótọ́ ọ̀rọ̀ ni tó dọ̀ wá sí káká èmi lára because why ó kì í sìn báyìí tí ẹni sì bá ṣẹlẹ̀ ẹ sì gbé Yorùbá fún Fúlàní ẹ tù wá lórí láyà ẹ gbé kéèsì lọ sí Àbújá. Kò sáyè yẹn mọ́ sí kò sáyè yẹn mọ́ ẹ má kò sáyè yẹn mọ́ sí Àkànbí ń try lórí yẹn. ṣe rí Àkànbí gbìyànjú kò gbìyànjú lẹ́yìn Àkànbí kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ wò ká má tanra wa jẹ. òun náà là ń fà lọ́wọ́ pé Àkànbí tẹ bá kú òun bẹ̀ ìyá máa jẹ ṣége sí Yorùbá lára o. ìyá gbọ́dọ̀ lójú Àkànbí báyìí nígbà tí gbọ́dọ̀ túká. So kó ètò túká kẹ tó kú òun bẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀sìn. lójú ẹ̀ báyìí ni o. ẹ máa ṣẹ́ oṣó ìyà kalẹ̀ fún àwọn àjẹ àwọn táwa nínú òyìnbó àti kájú olóyìnbó àwọn tó wà lé kọ́ máa lọ sí ọ̀nà. rárá àdúró àlọ́kùnrin ṣẹ́rí then wọ́n mọ̀ sí ni pé ẹ rí i pé ẹ̀wà táwọn yẹn wá ń jẹ kò jẹ́ kí orí wọn pé mọ́ dáadáa àwọn ẹ̀wà yẹn GMO òun ni wọ́n fi ń gbìn tó jẹ́ pé ó ń pa àwọn èèyàn sára. ó dà ẹ ṣeun gbẹ bá a gbósókè lórí fóònù bàbá tó dá ẹjọ́ àmọ́ ń bọ̀ wá bá yín àwọn yẹn sì sọ̀rọ̀ lọ́wọ́ fẹ́ fún ọ láyè ní fúnra mi bọ̀ wá bá yín ẹ bá a gbósókè. ẹ ṣeun mà. ẹ ṣeun gan. àdébáláyé fọ́ ti wù àlàmọ́ adélẹ̀ ìdílé ìṣẹ́ wà lágbára ọ̀dọ́. àṣẹ. ṣé rí àwọn ọlọ́pàá wa yìí gan-an
bẹ́ẹ̀rẹ̀ yìí ká bẹ́ẹ̀rẹ̀ òbí. Náà ìgbà kan wá. Ẹ tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop máa pè yín padà. Ẹ tó pè yẹn stop na ẹ stop mi fẹ́ pariwo ẹ má bínú. I don't know I'm gonna block you ẹ má sọ̀rọ̀ yín lọ. Ẹ worú ọlọ́pàá tí wọ́n lọ fẹ́ràn jẹ̀kú ní ó ti pẹ́ díẹ̀ báyìí tó sọ pé kán máa tán bá ti mú wọn kán wá rìpọ́ọ̀tù kán má fọ ọkàn màálù wọn tán bá na màálù wọn pé àwọn á tún gbọ́ àrẹ́sì wọn. Ṣé bí ọlọ́pàá ẹgbẹ́ ọmọ Yorùbá ni àwọn ará bíi náà ń gbàgbọ́ sí bàbá Tinubu because tí ò bá ṣe pé ń gbàgbọ́ sí bàbá yẹn nígbà tó ń jẹ bá wọn nílẹ̀ Yorùbá táwọn Haúsá tó ń wá tó ń dáko nílùú wọn tí ó gbogbo èrè oko wọn tí wọ́n fi ìkan jẹ oko wọn tó ṣe pé ìlú tiwa náà ti wá ń fi ìkan jẹ èrè oko tiwa àwa ní àkíntọrọ bára wọn wá fẹ́ sọ wá do ní bára ọ̀sán kankan ká ní ṣé ó torí àwọn yẹn bá pé tó bá fẹ́ púfù ọmọ Yorùbá gidi ṣé nǹkan tó ń ṣe fún ẹ ló yẹ kó máa ṣe fún ọkàn tó wá máa rẹ́ẹ̀sì àwọn Yorùbá ẹgbẹ́ wa ni kò yẹ kó rí bẹ́ẹ̀. Fúlàní kẹrin ọjọ́ kó tún fọlọ́pàá Muhammad ó tún fọlọ́pàá mú rẹ̀ ẹkùn ogun jà o ogun máa jà o. ọ̀tún náà bàbá ọ̀ní sọ̀kan níjẹ̀ ló ní kánjọ́ pé gbogbo àwọn alágbára nílẹ̀ Yorùbá gbogbo agbára tó ní kálukú wa bá ní kan jẹ́ ká dájọ́ tó yẹ yín. Ẹ fún wa ní nǹkan. Gbogbo àwọn Fúlàní tá a mú iná kò yẹ ilé ìta bá mọ̀ pa fẹ́ mú lọ ságọ̀ ọlọ́pàá nù wọn ká fọ́ pa lára kó tó di pa máa mú lọ ságọ̀ ọlọ́pàá kán yún lára sóò tó bá ti yún lára kán dẹ̀ lọ fi ságọ̀ ọlọ́pàá ń bẹ̀ nígbà tó bá lu bọ́jà ọ̀sẹ̀ kan ló fẹ́ lù bọ́ ọjọ́ mélòó kan ni kíṣẹ́ dáhùn ìyẹn ti lọ nìyẹn wọ́n máa dínkù ni because bá a ṣe mú ọ̀tá tó ń kó wọn lọ àgọ́ ọlọ́pàá yìí àwa ni wọ́n máa yànbọn fún wa ní kinní wọ́n máa rán wa ṣẹ́ tí ò sí bẹ́ẹ̀ làwọn ń tí wa àwa dẹ̀ ṣe ọmọlúàbí kan jẹ́ ká pa tó jẹ́ ká yọjú ẹ̀ kan jẹ́ ká mú kúrò ńbẹ̀ ìyẹn ìkan àmúfẹ́ bá bàbá wa májàsọ̀lá kan jọ̀ ọ́ wọ́n gbàgbé wa nílé ṣá o wọ́n gbàgbé rí alúlẹ̀ṣà pátápátá ẹ̀ẹ́dọ̀dọ̀ wá Iléṣà. Ok wọ́n ti dé Iléṣà olóyè Iléṣà. Ṣé ẹ̀dẹ̀ rí ó fò. Ẹ bá mi kọ ìwé ẹkùn we want ìwé ẹkùn ní Iléṣà bá mi kọ sí comment section tó máa lè rántí sọfọ́ lóye mi ìwé mi ò sùn ibi ìfẹ́ pàtàkì. Máa kọ́ ìyá mi ayé gádà ẹ̀ṣẹ̀ Ọlọ́run nígbàgbé yìí. Ṣé ẹ tún wá rí ní pé àwọn gọ́fúnà wa yìí náà kọjọ́ kan ṣàánú wa. Ṣé ẹ rí ìlú kan wà tán ọkọ̀ abúlé kan wà tán ń pè ní Ìtàgún ó wà ní abúlé Iléṣà ni tó ti ṣe yìí Ìtàgún Ìgún Ìjànà Èpé góòdù tí wọ́n wà ní àwọn ibẹ̀ yẹn kò ń ṣe kékeré tó ti ṣe yìí tí àwọn Fúlàní tó bá ti dọdọ ojú ọba wọn máa ń blọọkì ọ̀nà Ìtàgún yẹn ni láti Ìkìlà ìgbà Ìyèrè títí lọ dé Òkùtù Ọmọ ibẹ̀ ló jáde sí Ọba Lúru ló tún lọ jáde sí Ilé Ifẹ̀ góòdù tó ń wà níbẹ̀ yẹn kò ń ṣe góòdù nìkan ló dẹ̀ wà ń bẹ̀ tó ti ṣe àjọ ibẹ̀ yẹn ó yẹ kírú ẹ̀kún wà ní gbogbo àwọn eré ayẹ tó ti yẹ ìyẹn ìkan and àwọn gọ́fúnà wa yìí náà kan jọ ọkọ máa wà ọmọ àlè ká ní pé ó fẹ́ ṣe bó ṣe dáa ni bàbá Tinubu ẹ̀kan ń bú bàbá yẹn ni bàbá yẹn ò lẹ́bi tó ti yẹ because nǹkan ti bàjẹ́ gan bàbá yìí dẹ̀ ń try kó sì wú bẹ̀rẹ̀ sí ẹ̀ mo mọ̀ pé lágbára Ọlọ́run a máa pín ó jẹ́ àti pín náà kò lọ́wọ́ ìhàlẹ̀ kò ń ṣe pé bó wùrìwùrì tí bàbá yẹn débẹ̀ ni ló máa pé wa tó bá pé wa àwa Yorùbá la máa ṣọ́ọ̀tì jù because àwọn ọ̀gá wọ́n ti kọ́ òbítíbitì nǹkan sọ́dọ̀ wọn gan ní 91 nígbà tí mo wà Kánò nígbà tó ń pa tó ń jàjà mi sàtínì Kánò ń gbà yẹn ojú kú wá sí Kánò ni àwọn olórí wa náà kan dìde kan ṣe bí olórí gbogbo àwọn bàbá Kúmúyì bàbá Adébóyè bàbá Abíára gbogbo wọn báyẹn láwọn ẹja máa dárúkọ wọn kọ́ máa mọ̀ pé àmọ́ pé ẹgbẹ́ Sulaimon tó dárúkọ bàbá Winners sí tó ní ó ń ṣe kinní kan ó bọ́ọ̀sì kan òun lòún ṣe kinní kan pé kí wọ́n yẹ staff ti Dangote ní yes it's true prospective ìjẹ̀jẹ̀ tó ń sọ jẹ àrà àǹfààní kankan jẹ tí gbogbo ẹ bá dá páàsì jẹ́ ìtìtìwà tó fẹ́ bí ogun wọn lọ kọ́tọ̀ kan ṣàánú wa àwọn mẹ̀kúnnù tó ń lọ ṣọ́ọ̀ṣì wọn ọ̀rá ráìsì kan pé fún àwọn ará ṣọ́ọ̀ṣì jẹ ká ní pé wọ́n ṣe ẹgbẹ́rú nǹkan tí Míṣàlì ti ṣe ní Texas ní reality bíi ká ní pé bàbá Adébóyè ó lágbára àti ṣe yẹn every Sunday tó bá ra 2 trailer of rice tó bá pe ní church ẹ̀ every Sunday gbogbo nǹkan tán tí àwọn olóṣèlú fojú àwọn ìyá wa rí kò ní rí bẹ́ẹ̀ bàbá Winners náà lágbára tó lè ṣe oko yẹn ọdún ọ̀sẹ̀ bàbá
bàbá kúmúyì òun náà kò fẹ́ kú mọ́ wọ́n sọ pé tágbára bá ṣe ó sọ pé òun ti kú báyìí kìíní kan kò sẹ́yìn tó pèrè kúrò wọ́n ẹ̀mí wọn gùn ọ̀kan ṣe nǹkan tó tọ́ kọ́ ṣiṣẹ́ bí iṣẹ́ Olúwa Jésù Kristi gan ó fi àkùsù àkàrà márùn àti ẹja mélòó kan bọ́ ẹgbẹ̀rún ènìyàn gbogbo owó ìdámẹ́wàá owó ọrẹ tẹ́ ìgbà kílẹ̀ fi ṣe ṣàánú wa àwa gan tá a tún sọ pé alákìkanjú tí ò sí kankan náà wà yìí àwa náà dúró afẹ́ kò sẹ́yìn tí ò ní kú májàsọ́lá ló á tó bá rántí ikú á ní ẹkún gbọ́n kò ń ṣe pé bàbá yẹn kò ń ṣe pẹ́rù ikú bàbá yẹn bọ̀ tó ń wo pé kí ikú ìbàdé àwọn èèyàn ìgbà ló fẹ́ kéèkì àwọn ikú rẹ̀ bàbá yẹn Jésù Kristi ló jẹ́ fún àdọ́bí wa ní ẹjọ́ ẹ̀ ṣàánú wa ẹ mọ̀ jẹ́ kí ìyà ìjẹ gbogbo àwa ọmọ Yorùbá ní bó ṣe ń jẹ wá ìlú ẹjọ́ fọlọ́ rẹ̀ nígbà míì báyìí tí n bá ronú gbogbo bó ṣe ń pààyàn tó ṣe é ṣe ní ìlú yẹn mi ò lè jẹun nígbà míì mo máa ń wo program yẹn gan gbà mí báyìí omi adéròrò fún ibi gbọ́dọ̀ máa ké lórí program àfihàn ní ìgbà kí ló dé táwọn èèyàn ń ṣe wá bó ṣe ń ṣe wá kó ṣàánú wa gbogbo àwọn ìyá àgbàlagbà kan ti wà nílùú òyìnbó ìwọ fẹ́ lọlé kò ṣe pé tó bá lọlé kó fẹ́ lọ tọrọ jẹ bẹ́ẹ̀ wọ́n fẹ́ dání iṣẹ́ lẹ́nibẹ̀ ọkàn owó balẹ̀ pé tá a bá lọ dání iṣẹ́ ẹ̀ báyìí tí wọ́n ní pa ní fọlọ́fọ́ ṣé wọ́n fẹ́ jẹ́ káwọn gbé ọdọ tó ń ẹ ṣe gan àbáwá ká tún gbé pọ̀lọ̀ ẹ̀lòmí ẹ ṣe gan ọlọ́wà ní ìfẹ́. ẹ bá bí àwọn ọba wa àtàwọn gọ́fúrẹ̀ kó ṣàánú wa o àwọn ọlọ́pàá yìí ẹ̀kọ́dẹ̀ ẹnìkan sọ wípé Ondo wípé àwọn nídìí ìwé ẹkùn ní Ondo àti ní Iléṣà àwọn kan kọ sí comment section wọ́n ní kẹ́ ẹ pé àwọn ọba yín pé àwọn ọba ni wọ́n ń pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá if you are from Iléṣà hashtag ọba ẹ tí ìwé ẹkùn bá ti dọdọ yín ẹ hashtag àwọn ọba yín kí wọ́n invite olóyè máa wá ẹ bá wa gbósókè ẹ ṣeun. Hello abiamọ ya pantiwa ẹ ṣeun adúpẹ́ gba abiamọ lẹ Yorùbá wá tó a lè yá mi ẹ ṣeun ìyá mi ọwọ́ tèmi ò pọ̀ ṣókí ni ẹ jẹ́ kọ́kọ́ mu láàrin bàbá afẹnujáwáyà tó sọ fún fẹ́ parí ìjà fún Gani Adams àti bàbá wa Ìgbòho ṣẹ́ẹ̀tì nọ́mbà wà bàbá yẹn àwọn àgbàlagbà kan wà lẹ́ Yorùbá wọ́n dá nínú òpónú ayé àtọ̀run ni wọ́n. ẹ má bú àgbàlagbà ni wọ́n má bú. ó ń dákọ pé ẹ̀kọ́ lọ bá bàbá Akíntóyè ṣé Ìgbòho ó lóun bá Gani jà ni ṣèbí Gani ló ń bá Ìgbòho jà ṣèbí Gani ló ń ṣe ìlara Ìgbòho ṣèbí Gani ló ń sáré kiri ló ń wá ṣubú Ìgbòho Ìgbòho bẹ́ẹ̀ni kankan jà bàbá yẹn bẹ́ẹ̀ni bọ́ọ̀dì ṣe ni bàbá tó yẹ pé ọmọdé àtàgbàlagbà máa dọ̀bálẹ̀ fún ni nítorí náà ẹ sọ fún Gani Adams àwọn bàbá tó lọ Gani ni kọ́ lọ bẹ̀bẹ̀ fún o Gani ni kó lọ bẹ̀bẹ̀ Gani ló ṣe Ìgbòho ṣe Gani iná gbogbo àwọn tó wá lọ pé kìnnìkan àwọn èèyàn rọrọ sọ kẹtìrì ìyá mi kejì tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹkùn ní bóyá lukàn ní pọtẹgbàgbé ìlú yẹn mà kẹtìrì ẹjẹ sọbẹrẹ ní ṣókí kẹtìrì gbogbo ọmọ ilẹ̀ Yorùbá wọn máa ń pa òwe kan pé ibi tó bá kọjú sẹ́nìkan èyí ló kọ sẹ́nìkan tẹ́bá dẹ̀ wò nílẹ̀ Yorùbá kò ṣe ilẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà gbogbo àgbáyé kò sẹ́dá kan tó lè gba 100% o kò sí ẹ̀dá kan tí ó lè rí ṣubú ṣé tí rí mo kọ́kọ́ fẹ́ bẹ àwọn ọmọ Yorùbá mo lè fẹ́ sọ̀rọ̀ yìí ó lè fẹ́ bá àwọn kan kọjọ ṣé tí rí ẹ má yẹ kí a máa fi ẹnu ẹ̀gàn pa wá Yorùbá ṣé tí rí ọmọ Yorùbá tó bá jáde lọ sílẹ̀ Ìgbò tó bá Ìgbò gbé tó bá Hausa gbé ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lọ ó máa yé some people wọn nù rẹ̀ ṣé tèmi sì máa tọ ọmọ Yorùbá ni mí ìlú mi èdè mi àṣà mi ó jàre ni ó jẹ̀bi ni ìlú Yorùbá ẹ̀ máa ṣe máa 100% nítorí pé mo lọ sílẹ̀ Ìgbò mo lọ́lẹ̀ Hausa mo lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ mo rí ẹ̀yà àwọn méjèèjì ẹ̀ pé ẹ̀yà tí ó lè dá lùbáríkà tí ó sá lùbáríkà láàrin wọn ni. ṣé tí àwọn tó kó balẹ̀ Yorùbá ní èyí ìtàn sún ilẹ̀ Yorùbá dìgbà tó àwọn olóṣèlú àtàwọn ọba wa àtàwọn olówó oníjẹkújẹ wa ni nítorí wá pé olóṣèlú tó ṣe déédéé fúnlẹ̀ Yorùbá tó fi òtítọ́ bálẹ̀ Yorùbá rìn gbogbo ọ̀kẹ́dẹ́ gbogbo ọmọ olóṣèlú wa ti dalẹ̀ Yorùbá lálẹ́ Yorùbá máa gbà wọn lálejò ni. ṣé kí ni yẹn ò ṣe pé o kò dẹ̀ sí ọmọ Yorùbá tó dalẹ̀ ilẹ̀ Yorùbá gbogbo wọn padà ń kábàámọ̀ nígbà bá lọ yẹ̀ wọ́n wò gbogbo wọn padà ń kábàámọ̀.
torí náà ṣe tí ọmọ ẹ̀yin ọmọ Yorùbá alálẹ̀ Yorùbá ti ń jọ́ọ̀jì fún oníkálukú alálẹ̀ Yorùbá oníkálukú ti ń gba ẹ̀san tó yẹ kó gbà iná tó ń jó gbogbo àwọn ọ̀dàlẹ̀ Yorùbá tó ń jó wọn lábẹ́lẹ̀ àṣọ ọ̀ lè sọ síta tó yẹ pé wọ́n dẹ̀ sunkún ta tó ń sunkún sínú nítorí náà ṣe tí ẹ̀yin ọmọ Yorùbá mo bẹ̀ yín ni àgàgà kan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́sùn lọ́la ṣe tí wọ́n dìbò f'Adeleke o wọ́n dìbò fún APC o wọ́n dìbò fún kinní kan o tí wọ́n bá kó gbogbo wọn jọ náà àt'Adeleke o àti APC o àti kinní kan o ní tèmi gbogbo wọn àtọ̀jẹ́ lọ́nà fún gbogbo wa tó gbogbo wọn ìdílé wọn ló ń jà fún o àwa tá a jẹ́ aráàlú ní ká ṣe kí ni ká ṣí ọpọlọ wálẹ̀ ká wá rò pé ibo nílẹ̀ Yorùbá lọ lọ́jọ́ ọ̀la kí ni Yorùbá fẹ́ gbà lọ́jọ́ ọ̀la. láàrin 30 seconds because èrò pọ̀ nílẹ̀. tẹ́tí bọ́mà ìyá mi Yorùbá wuyì mo tún dúpẹ́ lọ́wọ́ yín ó dàbọ̀. ṣe rí ẹ̀yin tẹ́ bá ti pè lẹ́ẹ̀kan tẹ́ bá ń pè continuously nọ́mbà yín mo máa lọ sẹ́yìn ni mo ń pè àwọn èèyàn padà according to bọ́n ṣe pè mí ẹlòmíì ti pè ó yẹ kó ti kàn án ṣùgbọ́n dìmọ̀ tẹ́ bá ń pè dìmọ̀ tí nọ́mbà yẹn ọmọ máa lọ síwájú tí má sọ pé máa lọ sẹ́yìn nọ́mbà yẹn máa lọ síwájú so kò ní kàn yín lásìkò tó bá ti flash lẹ́ẹ̀kan ẹ̀yẹn gbọ́wọ́ kò ń bẹ̀ tá bá ti ń pè àwọn èèyàn ó máa dọ́dọ̀ yẹn máa pè yín a máa pè yín mi fẹ́ rí ẹ bá yẹ ká rí ìgì election mi fẹ́ rí ìgì ẹ̀ ni mi fẹ́ rí ìgì mo ṣe ń pè according to bó ṣe kun ní kálukú because mi fẹ́ rí ìgì ẹ̀ ẹjọ tá bá yẹ ṣó lọ́wọ́ ẹ̀ kan flash wa a máa pa àwọn èèyàn tó bá ti dọ́dọ̀ yín a máa pè yín ẹ máa pick ẹ̀ ẹ má bínú torí Ọlọ́run bá a gbóhùn sókè ní ìṣẹ́jú mẹ́ta sá. Hello ma. Yes sir ma. Hello. Hello. À ń gbọ́ yín báyìí. Nẹ́tíwọ̀kì yẹn ò dáa sà. Bóyá kẹ́kọ̀ọ́ lè rí àbítẹ̀ wà ní nẹ́tíwọ̀kì yẹn ò dáa. Nẹ́tíwọ̀kì yẹn ò dáa. Tá bá ti pè yín tán kàn ẹ bá wa gbé kọ́ lẹ ṣe ẹ bá wa gbóhùn sókè ní ìṣẹ́jú mẹ́ta sà. Hello Yorùbá wuyì. Ẹ ní dààmú mo dúpẹ́ o. Àwọn adélẹ̀ lè rí. Àṣẹ Èdùmàrè. Àní bá wọn fọwọ́ tí àní bí ṣáájú. Àṣẹ. Ọ̀rọ̀ tèmi ò pọ̀. Ọ̀rọ̀ méjì ni mi fẹ́ sọ. Ọmọ abẹ ẹlẹ́kẹta máa béèrè ìbéèrè. Mo fẹ́ káwọn tó wà lórí ètò kọ́kọ́ sí comment section. Ṣé olóyè ń bá Gani jà ni? Ẹ gbọ́ ọmọ Yorùbá. Ṣé Gani ń bólóyè jà náà bólóyè ló ń bá Gani jà? Good question. Ìyẹn alákọ̀ọ́kọ́ kọ́ máa dá wa lóhùn yẹn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé èmi ò rí àwọn Fúlàní tó ń fi ẹran jẹ oko mo ò rí wọn bá wí. Àwa Yorùbá gangan lèmi máa bá wí. Torí pé bọ́ ṣe ń fi ẹran jẹ oko tó bá ti káwa náà jó pẹ̀lú wọn. Kò dìgbà ká dúró bí pé káwọn àgbàlagbà kan sọ̀rọ̀. Ó ti yé yín ìyá mi. Torí pé tó bá ṣe àwọn òwe pé tàbákù fẹ́ràn jẹ náà wọ́n máa pariwo ni wọ́n máa dákẹ́. Tó bá ti gbé lù yẹn wá káwa náà bá wọn lù. Ibi tó jẹ́ pé bóyá oko ọdún kan fi máa dá yẹn kì í fi padì màálù 1 million kọ́kọ́ tẹnubọ oko kó lórí wọn gan ẹni tó kún wọn wá gan kóun náà bá wọn jẹ́ ń bẹ̀. kára ta gbogbo wọn dànù. Ọba wọn jẹ́ kí kóun náà jẹ́ ń bẹ̀. Kó má yẹ pé físíkà ìdájọ́ kó má yẹ pé físíkà. Bẹ́ẹ̀ ni wọn ò ní padà wá mọ́. Yorùbá ṣómú yẹ̀sì. Tó bá ti ń fi ẹran jẹ oko ó ti fi ẹran jẹ oko mi o ẹ̀yin ara yín ò ní gbà ẹ bọ́ sórí ètò ẹ máa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn àwa táwa èmi ò sàwọn tó wà Nàìjíríà àwa táwa lábroad ara wa máa ń bù màṣọ ní pé ládùúrò owó tó fi dáko. Pèsè. Lèèyàn kan ló lọ ṣe ránù pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀
because torí ẹ̀ ń gbà mí gan tí bá ń wo program yín mo ò ní fọkàn sí because inú kan máa bí mi ní ìgbà mí mo ò ní ròrùn sùn ọkàn máa wí pé rúùlù wo la wà yìí. ọmọ yẹn máa ń fi ẹ̀rí ṣe ṣó wọ́n yẹn ṣe máa rẹ́rìn. because kìíní yẹn ó máa ń dùn mí because èmi mo bá bíyàn ṣe máa jí ìdájí tó máa lọ ṣiṣẹ́ wàá tún dé ní o tó dé gan á dàbí pé èèyàn lọ fòkúta ní kwari ni. ìyá tó wá owó yẹn náà tó wá wà ní àwọn kan wá sọ pé wọ́n fi màálù jẹ oko àbáyé màálù náà ò ní dà tó bá wọ̀ kọ́ kó màálù kúrò ńlẹ̀. ká máa jogún fi àtàlù. tó bá wọ̀ kọ́ kó màálù kúrò ńlẹ̀ kí yẹn máa lọ. àwọn ará máa dáṣẹ̀ díẹ̀ fúnra ara wa ọba kan ò ní sọ fún ewé ká jó pẹ̀lú wọn. báwọn ṣe ń lù nìyẹn wá àwa la máa jó pẹ̀lú wọn. ọ̀dà ẹ ṣeun gan bá wa ẹ ṣeun sà. àmọ́ ò tí sọ̀rọ̀ tán o. ààrẹ bá a ṣe bá a pa 3 minutes ẹ má bínú. ó yá aláṣọ funfun yá tó ẹ bá a ṣe 1 minute ẹ rà pé ó pọ̀ lórí ètò. nǹkan lèmi fẹ́ sọ àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n máa ní pé èèyàn pàdé àgbàlagbà lọ́nà ìyẹn ní pé kó fún un ní àmọ̀ràn. ṣé ó mọ̀ bóyá ó ti forí gbálẹ̀ ńgbà tó wà kékeré? because irú àwọn àgbàlagbà tarí yìí sí wọ́n yẹ kó kẹ̀yìn wọ́n sàgbà ni. àwọn bàbá tó yẹ kó jókòó sílé káwọn ọmọ máa fún wọn lóúnjẹ àwọn náà wá bọ́ síta wọ́n gbé máìkì dání. wọ́n gbọ́ ẹni tó gbé nǹkan oṣù dání. nǹkan oṣù mo ti sùn o. because irú ọ̀rọ̀ táwọn bàbá yìí ń sọ yìí kí n má purọ́ fún yín bí kéṣù gbá wọn létí ni. ọlọ́run ṣe mi kúkú gbọ́ nǹkan tẹ́ ń sọ. wọ́n dẹ̀ ṣe wọ̀n yẹn bí kára sápọ̀ àrà sọ́pa gbogbo wọn because àwọn lọ́ńdà Yorùbá dùn yìí tó yẹ kó sòdì tọ̀rọ̀. ẹ má bàa ṣó jẹ ègbò lè ṣùgbọ́n ẹ̀hàn létí. pẹ̀lú gẹ̀rẹ́dú tó ń gbé dání tó rú mo ò mọ̀ kó tó yẹ kí n sọ fún because bí kí Ògúndé o. àwọn àgbà òfò làwọn eléyìí ìyá mi. àní ẹ má. nǹkan tí yàn bá ṣe nǹkan ẹ sọ fún pé nǹkan tó ṣe yóò dáa kó yíwọ ẹ padà ẹ sòótọ́ ọ̀rọ̀ ẹ fọwọ́ ra lórí. ìyẹn dẹ ẹni tó bá mọ Ṣèyí Mákindé kó lọ sọ fún ogun tó fẹ́ dálẹ̀ ilẹ̀ Yorùbá kó lọ wo nǹkan tó ṣe Abíọ́lá ẹrù tíyàn bá lè gbé òun ni kó dì o. because gbogbo nǹkan tó ń ṣe yìí nǹkan tó ọmọ ẹlòmíì ò fi ní jẹ́yàn lọ́jọ́ ọ̀la òun ló ń gbé ńlẹ̀. ọfúnyàn kan mọ́tò wọ ọ̀fọ́lóyè ní mọ́tò ìró ẹkùn lọ fún ní mọ́tò. kí wàá rí ti ṣe yìí ń bẹ̀. ó gbé mọ́tò ó lọ gbé fúnyàn. dábìí ní pé bọ́ọ̀ wá àtàkì olóyè Ṣèyí Mákindé mọ̀ ń pa ẹ̀. bẹ́ẹ̀ ni ìyá mi 100% tó mọ̀ ń pa ẹ̀. bódà ṣe wà yẹn kọ́dùn tó parí gan afọmọ ẹ̀dì ẹ máa bẹ́tò lọ. ẹ má ṣe pé à ń bá bọ̀ ẹ má wọ̀n èmi náà lè pé. ṣe tó bá sọ fún mi pé tó bá ṣe ṣó ẹ má fa ṣó jà ẹ lè fa kógùn alẹ́ fàjà yẹn ni mi ò láìkì sí. hello. bàbá wa ẹ kì í ṣàlejò lórí ètò ẹ wá ń pè bóyá kó ti kàn yín látẹ̀kan ẹ wá ń pè ẹ nígbà tó yẹ kàn yín. hello à ń gbọ́ yín sáà yín mo bá wí iṣẹ́ gbọ́kàn tí mo sọ. ẹ jọ̀ọ́ mo fẹ́ dá sí ètò yìí ni ẹ bá wa dá sí. à ń gbọ́ yín sà. mo fẹ́ dá sí ètò yìí ni. ẹ bá wa dá sí sà. ẹ jọ̀ọ́ kò sídìí tí ó fi yẹ kí Sunday Igboho àti Gani Adams wọ́n parí ìjà. kò sí to start with kò síjà láàrin wọn. to start with kò síjà láàrin wọn. Gani Adams ta ni nínú yín àbí nínú wa tó lè sọ pé ó lọ ó pa Bọ́lá Ìgè tó máa gbà wọ́n fẹ̀sùn yẹn kàn. tó kólúkálukú lọ di ọmú ìyá ẹ̀ mú. kí Gani di ọmú ìyá ẹ̀ mú kí Ìgbòho di ọmú ìyá ẹ̀ mú. ìyá Ìgbòho máa ti kú. allegation either two of us ó ní Ìgbòho pa Bọ́lá Ìgè. tí a mi rò pé ó ní gbogbo gbọ́ ìtàn yẹn. nígbà yẹn ní I think it's about a year and a half ago. Atọ́bẹ̀ tó máa parí ìjà nísìnyí ṣé Ìgbòho lá lọ bọ́ sí abẹ́ Gani ni àbí Gani á bọ́ sábẹ́ Ìgbòho. Gani fẹ́ nu ara ẹ̀ sọ wípé Mike òun fẹ́ nu ara ẹ̀ sọ wípé owó ò gbà ti Tinubu. Tinubu dẹ̀ ló fún Ìgbòho ní láísẹ̀nsì ìrù ẹkùn.
níbo ni kí Ìgbòho wá níbo ṣe kó wá lọ gbé láísẹ̀nsì tí Tinubu fún kí wá lọ gbé bá ọ̀tá Tinubu. Wọ́n fàájà o wọ́n fàájà ọmọ Yorùbá ẹgbọ́ bò ní o. tó kò sí ìjà kankan kólúkálukú lọ́dọ̀ mú ìyá ẹ̀ mú ní o kólúkálukú lọ́dọ̀ kó lọ dágbé. Ìgbòho Tinubu ló fún Ìgbòho ní láísẹ̀nsì ìlú ẹkùn kò lè lọ gbé bá Gani Adams. Bí Gani Adams bá ń wá láísẹ̀nsì ó ti gba láísẹ̀nsì ẹ̀ ṣebí Mákindé ti gbé mọ́tò fún ó ti gbé jíìpù fún yílọ̀tù fún ní last week. So tẹ́ẹ̀sọ ní sí ni pé olúkálùkù ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀. So tẹ́ẹ̀sọ sọ ní sí ni pé ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi lẹ́ ń sọ. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ mi ṣe rí sí nìyẹn o. Ọmọ Yorùbá ṣó mú yẹ́ẹ̀sì. Ẹ máa bí tì lọ. Ọmọ Yorùbá ṣọ́rọ̀ yìí mú yẹ́ẹ̀sì. Wọ́n ní Tinubu ló fún Ìgbòho ní láńsẹ̀sì ìlú ẹkùn. Gani lè sọ pé òun ò gba ti Tinubu. So ìjà owó wá náà ń jà tó fẹ́ parí. Ṣé kí Tinubu Sunday Igboho kó mú láńsẹ̀sì Tinubu lọ sí abẹ́ ọ̀tún tó lòun ò láìkì Tinubu ni? Kò pọ́sibú. Ṣó kílẹ̀? Ọmọ Yorùbá ìkílẹ̀? Ẹ ṣeun sà. Àwọn àgbẹ̀ tí kò táwọn èèyàn máa sọ nípa ní comment section ẹ ṣeun. Ọmọ Yorùbá tó bá kílẹ̀ ẹ̀dá kan ẹja mọ̀ o. Bàbá wa yìí àwọn padà rẹ lọ́rùn ni wọn ò fà já adé mọ́ fà sóòjà ẹ bá kúkú rẹ lọ́rùn tí. Wọ́n lọ́rọ̀ Bọ́lá Ìgè pẹ̀lú tó ń fa wàhálà. Èwo nu yín nínú ẹ̀ lè dùn sí kó sọ fún pé òun ló pa Bọ́lá Ìgè. Yìí tá mi la sọ pé mo gbé òun lọ sí Libya ó ń dùn mí di ọ̀la. Ó ń dùn mí di ọ̀la because nǹkan tí àwọn ọmọ èèyàn máa jẹ́ lọ́jọ́ ọ̀la kó wọ́n á gbọ́ story yẹn nípa ìyá wọn àbí nípa bàbá wọn pé òun ló pa Bọ́lá Ìgè. Ẹ bá wa gbóhùn sókè. Kí ni máa ń fa ajá la bàbá rẹ̀ dáadáa? Ok, ẹ kú gbìyànjú mà. Àjọ ń ṣe ni sà. Àdó àwọn ọgbà o, ẹni fọmọ ṣe o, ẹni fọkàn ṣe o, Olúwa á dá yín láre o. Àṣẹ Ìdùmarè. Nǹkan tí èmi fẹ́ sọ sí ní àkọ́kọ́ náà anybody tán bá ti ń sọ̀rọ̀ tán kí olóyè kánjọ kan máa bá wa kí bàbá Bánjí Akíntóyè náà so because kò dìgbà tí èèyàn bá kú náà kí ká tó appreciate ẹ gbogbo jọ́kíjọ ẹnikẹ́ni a mọ̀ pé ọkàn wọn náà wà ní ọ̀dọ̀ wọn but tí wọ́n bá ti ń dárúkọ Ìgbòho ká máa bá wa dárúkọ bàbá Bánjí Akíntóyè náà ká máa bá wa ránṣẹ́ sí wọn because ẹ mọ̀ báwọn bá a ṣe jọ wà bíi náà àbí kinní kan bàbá yìí ó ti ṣiṣẹ́ rẹ̀ even láti tọ́ ọmọ nírú ìlú yìí láti tẹ títà sí gbogbo ẹ̀ tó kó rìtáyà kóra enjoy rẹ̀ ó tún fìyẹn lọ jà fún wa ṣùgbọ́n still náà àbí nǹkan kan so ká máa rántí ẹ̀ lójú ẹ̀. we should celebrate bàbá Akíntóyè náà. gbogbo ìgbàkigbà tá a bá ti ń sọ̀rọ̀ Ìgbòho a mọ̀ pé ti Ìgbòho náà ni kankan náà ni but kí wọ́n á máa bá kódà bàbá rántí sọ̀rọ̀ Ìgbòho bàbá ti ń mẹ́nu bà ọ̀rọ̀ Ìgbòho àbí a ti mọ̀ pé nǹkan kan náà ni wọ́n but kí a máa sọ kí bàbá gbọ́n mọ̀ fi ti ara wọn náà gbọ́ so ìyẹn ò ná wa lówó kò ná wa ní nǹkan kan ìyẹn wájẹ kan náà mọ̀ pé ifun ajẹ́kẹ́ everybody ifun tẹ́yìn náà ń ṣe yìí kò ségbà tí ìyàfẹ́lá kú tán àbí pé kinní kan tẹ́yìn náà ń ṣe náà ẹ̀yin náà fi máa mọ̀ pé bó bá yá tèmi náà bá dàgbà tí n bá lọ bí wọ́n ṣe máa rántí mi. ẹ celebrate mi lójú ayé mi o mi ní kọjú kọ ẹ tó bá celebrate mi lójú ayé mi tí n bá lọ tó bá celebrate mi màá dìde dùn sáyé bọ̀ màá fún yín nígbà tí ni. so nísìnyí kò sí pé bóyá pípé kìíní kan ohun yẹn ojú ẹni náà ni àti máa àkùsìn ẹni kí a máa kódà bàbá yẹn gan kì í ṣe pé bóyá ń gbà tí àwa ni ká máa lọ fi ohùn ránṣẹ́ sí wọn bí tán bá wà kí á jẹ́ kí gbogbo èèyàn kírun ara wọn máa dìde bí tán wà pé àwọn dúpẹ́ pé àwọn tí ó bí àwọn ṣe ṣe so kì í ṣe pé ẹ̀kọ́ kan àbí nǹkan kan káàkiri máa pé bàbá Akíntóyè náà kódà bí bẹ́ẹ̀ni mi ò rí nǹkan kan tí ó sọ kó pọ́n pè yín kó wá pé ẹ bá wa kí bàbá o sálàáfíà ni bàbá wa ò sára wọn lé o so ìyẹn náà tó oúnjẹ ọkàn fún wọn so ti yé. ọ̀dà ẹ ṣeun gan thank you for reminding us ẹ ṣeun gan ìyẹn ni mo ní kí n contribute ọ̀rọ̀ tó bá wa yìí sọ ó dẹ̀ touch body ó touch soul mi. Grandpa bàbá ẹ lè sọ̀rọ̀ because aláfàjà ni ìgbẹ́kẹ̀ fàṣọjà fún mi ẹgbẹ́ kan.
ẹyin nice bóyá nice ẹ mọ̀ pé àbọ̀lì ò nice. Ó yẹ kí n kọ́kọ́ gbé sóòrè lọ kí n tó wá kékeré láìpẹ́ tó. Ẹ yẹ bá wa gbóso ẹ má gbọ́ mi nílé o sísítà mi wá yẹ ká jà ẹ kúrò dé àsìkò yìí mà. Ẹ kúrò dé àsìkò yìí à ń da yín lóhùn o. Nǹkan tó ń fẹ́ sọ̀rọ̀ fún bàbá tó lóun fẹ́ parí ìjà ayé wọn ni tí ayé ò bá máa ṣe wọn ká inú lóye. Ayé ṣíṣe báwo nígbà tí nẹ́tíwọ̀kì yìí lọ náà nìyí. ayé ṣe wọn lábàá ṣe wọn nìyẹn. àgbà tí ò mọ nípò àwọn àgbà tí ò mọ nípò. àwọn máa sábà gbọ́ bó ṣe tó kún papọ̀ yìí. àrà bá wò. ẹni tó ń forí já gbọ́ àrà máa sán pa wọ́n. ẹni tó ń forí já bí tó ń já forí já ọ̀hún tí kò gbowó lọ́wọ́ anybody. wọ́n bẹ̀rẹ̀ wá wọ́n ti ṣe nǹkan tó yẹ kó ṣe fún ara wa táwọn wá ń bọ́ tán fẹ́ parí ìjà ogun máa pọ̀. lẹ́yìn yẹn àwọn tí ẹran bá ti dé oko wọn kọ́ ti dé oko wọn kọ́ máa ń ṣe lóòtù bí wọ́n ṣe kọ́ máa ṣe kọ́ máa kàn lò ọmọ Yorùbá ni wà nǹkan wà nílẹ̀ ó fi kọ́ owó wọn kọ́ máa ti débẹ̀ kọ́ jẹ́ kọ́ máa sùn lọ. kọ́ máa sùn lọ kọ́ jẹ́ ẹ̀mú iye owó tó ń ṣàgbẹ̀ni agbẹ̀ni màmá mi tó bá fẹ́ kò lára ẹbí lásán ó ní owó tó fẹ́ràn ọ̀gbìn títí kò. ká sọ pé wọ́n gbé ìjà wọ́n ṣe kò ní agbára ọlọ́pàá tó kó o. ọ̀dà ẹ ṣeun. tó wàá sọ fún ọlọ́pàá ọ̀dọ́ ọlọ́pàá fún ẹgbẹ́ àṣọ fún un. ọ̀rùbá sílẹ̀ wọ́n máa àrẹ́sì wọn mọ́ especially àwọn ọmọ ìlú ẹkùn tó bá fọ́ ọ̀pọ̀ àwọn ọmọ ìlú ẹkùn àwọn abiyamọ ọ̀run máa fọ́ wọ́n máa fi ọlọ́kàn wọn. ọ̀dà ẹ ṣeun gan ìyàwó ìfẹ́ sọ̀rọ̀ nẹ́tíwọ̀kì ni jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ọjọ́ dẹ̀ ti lọ ó yẹ bá wa gbóhùn sókè o gentle lady. èmi kì í ṣe fáìtà o tẹ́ni máa ti lọ síbi ìjà Gani ló fẹ́ tì wá lọ síbi ìjà àwọn ọjà ẹ jọ ẹ bá a sọ fáwọn bàbá wa ẹ ti rí ká bá bù wọn àní bù wọn ṣé wọ́n gbàgbé gbà táwọn ọmọ Gani jáde àwọn ọmọ Gani kọ́kọ́ lọ jáde fún ru ẹkùn nígbà tí bàbá Tinubu gbé ru ẹkùn tó sáìnì ru ẹkùn fọlóyè àwọn ọlọ́kọ́kọ́ jáde náà ẹ má bínú ẹ̀yin bàbá wa o ibo lẹ́wà ń gbà táwọn ọmọ Gani ń bú bàbá Kítóyè bàbá wọn ṣe mítìnì lórí ìyẹn o wọn ṣe mítìnì o. ó dàbí pé ẹ má sọ̀rọ̀ yín à ń gbọ́ yín ẹ má sọ̀rọ̀ yín à ń gbọ́ yín. wọn ṣe mítìnì lórí ìyẹn ìgbà tó ń bú bàbá o wọn ṣe mítìnì gbogbo for past 2 years ibo làwọn bàbá yẹn wà tó ṣe televised meeting kọjá ká mọ̀. wọ́n lè lọ ṣe èyí gbọ́dọ̀ ń bú wọn. ẹ má gbọ́ wa nínú ilé mo ń drive ní mi gbọ́ yín mo ń drive nínú mọ́tò mo wà. ok à ń gbọ́ yín. bó tẹ máa ṣe ṣóyin lọ ẹ máa ṣe ṣóyin lọ. àwọn yẹn láwọn láìkì nǹkan tẹ̀ ń sọ because àwọn èèyàn oníwàlà làwọn fans Yorùbá wù yìí mo fẹ́ wọ́n ti máa ta gbogbo yín fún because tí yóò bá ń sọ̀rọ̀ even tí mo gentle sí ti bá ń sọ̀rọ̀ gentle ẹ ní appreciate mi ìyàwó evangelist ẹ má tí wọ́n kò fẹ́ jẹ ráìsì ẹ bá wa mute bẹ́ẹ̀ fi síbí gbá ilé mọ̀ Jésù wà nígbòho bẹ́ẹ̀ fi síbí gbá plate yẹn kò dáa. mi ò jẹ́ ráìsì mọ́ mọ́ínmọ́ín ni mo ṣe ẹ̀yin náà lẹ́ni ká máa jẹ mọ́ínmọ́ín. tíbi yín yẹn ń gbá plate so ó wọ́n affect wa bèbí. náà ẹ jẹ́ ká analyse fídíò bàbá yìí. ṣé ẹ ti play fídíò wisdom lónìí mi ò mọ̀ tó mo ṣẹjọ́ yín ni. wisdom báwo. ṣé ẹ ti rí documentary tí wọ́n ṣe. documentary báwo. nípa Ìgbòho the life of Ìgbòho. àyàwó ẹ jẹ́ ká play fídíò tèmi Yorùbá wò yìí ẹ ti gbọ́. now let's listen kí n analyse show yìí ọ̀rọ̀ tí bàbá yìí sọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ Yorùbá wò yìí lórúkọ mi kí ni déètì ní 14th of August 2026 mo fẹ́ analyse ọ̀rọ̀ tí bàbá yìí sọ tán láwọn parí ìjà láàrin olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú Gani Adams. Let's listen to him first.
àfi iṣẹ́ ńlá kan ilé Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀ pé kí wọ́n jọ ló ti torí Ọlọ́run gbogbo àwọn ọmọ wọn pátá tí bá ń bínú wọn bá pẹ̀tù sí wọn lọ́kùnrin. Bàbá wa yìí sọ pé àwọn ti fi iṣẹ́ lé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ pé gbogbo àwọn ọmọ wọn tó bá ń bínú kó bá wọn pẹ̀tù sí wọn lọ́kàn. Inú tó ń béwúrẹ́ àwọn ọmọ OPC tó ń fẹsẹ̀ halẹ̀ kò sí tó máa folówó ẹ̀ ṣe àbọ̀n ya wèrè ni. Tó bá ń bínú báwo tó bá ń bínú sí tani àti tani níwájú tani pẹ̀lú tani ta ló máa bínú sí ọ̀rọ̀ wo lọ́nú lẹ́nu tó fẹ́ sọ kí ni ọ̀rọ̀ tó wà lẹ́nu wọn tó fẹ́ sọ tàbí pé kán ṣépè la máa wá mú àgbọ̀nrín ni ọ̀rọ̀ yẹn ti kọ́kọ́ bí mi nínú pé tó bá ń bínú tó máa sọ fún yàn pé èèyàn méjì bá ń jà tó máa ní ìwọ tó bá ń bínú fọwọ́ wọnú á jẹ́ pé tí wọ́n cheat lẹ́ ń bẹ̀ á jẹ́ pé tí wọ́n fìyà jẹ òun lẹ́ ń bẹ̀ á jẹ̀bi mámọ̀ máa ń kógun jàlú ni àwọn eléyìí jẹ̀bi wọ́n dẹ̀ pa àwọn jẹ̀bi but with the backup wípé tó bá ń bínú kọ́ bá wa àti sọ́fà rẹ̀ kó bá wa bẹ̀ wọ́n pé kí ni kọ́ bá dínà mú àbí kọ́ bá fò sómi ṣé kọ́ bá họ́ọ̀gì transformer ni àbí kọ́ bá bugi jẹ àbí kọ́ bá ṣépè mọ́ àbí kọ́ bá ṣí èrè mọ́ àwọn tẹ̀ ń gbé àwọn gangan dà mo wọ pàtàkì ọkùnrin wọn sọ̀rọ̀ rádaràdà ni wọ́n rí àti bàbá bọ́ fíjò torí èèyàn 35 lọ sílé Sunday Igboho wà lóṣù pé 35 lọ sílé Sunday Igboho ó láwọn DSS 35 péré lọ sílé Sunday Igboho báwo ni wọ́n ṣe mọ̀ pé èèyàn DSS 35 péré lọ sílé Sunday Igboho ta ló sọ fún wọn báwo ni wọ́n ṣe kà wọ́n ta ló kà wọ́n fún wọn ìgbà tí wọ́n lọ ìbọn náà ti máàkì rẹ́gísítà tó ní 35 lọ sílé Sunday Igboho ẹ sọ fún àwọn tó bá ń gbà wọ́n máa sọ fún àwọn ọmọ tó bá ń bínú àbí kí ni wọ́n bí wọn kí ni wọ́n bẹ́ sọnù tó gbogbo ọ̀gá tó ṣe láti jọ rí ẹ wá sọ àwọn ọmọ tó bá ń bínú káyọ̀ Gani Adams sọ fún àwọn tó bá ń bínú kó má bínú àbí kó bínú kó tó sunú kó sun dúdú kó sun dúdú kó sun kíkan àbí kó sun gbẹ lómi ṣòwòrò fún àwọn ọmọ wọn àti gbéṣẹ́ láwọn ọmọ àrẹ̀gà ta ló lè dámú ná olókè ilẹ̀ lọ síta ìyá ẹ̀ ní kó má jà o tó bá fẹ́ jà ta ló lè dámú ẹ̀ ń bẹ àwọn ọmọ àrẹ̀gà Gani Adams kó má bínú tó má bínú ta ló lè dámú ṣó máa ṣe ìwé tó ń ṣe yẹn lọ ni wọn ò lè ṣe nádà wọn ò lè ṣe anything ìwé tó ń ṣe náà máa ṣe ṣé bílẹ̀ Yorùbá ṣe rí láti ilẹ̀ lélẹ̀ nígbà tó ogun Fúlàní wọ níjọ́ kìíní àná àtàmọ̀tẹ́kùn o àti tí ò mọ̀tẹ́kùn o àtàwọn ọkọ̀ dá kalẹ̀ tó ń jẹ́ àwọn Àgbẹ̀kọ̀yà àwọn ajìjàgbara ilẹ̀ Yorùbá Ọ̀ṣun wọ́n ṣe sábẹ́kùtà wọ́n ṣe sẹ́kìtì Èkìtì wọ́n ṣe sí bí tọ̀hún wọ́n ṣe tọ̀hún ni wọ́n jagun Fúlàní wọ́n ṣẹ́gun Fúlàní ìran Yorùbá ò kì í yàtọ̀ ọmọ Ọ̀yá ni wọ́n bàbá ló máa ń ba nígbà tí àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà wà níta ẹgbẹ́ wo ló tún ń dún wọ́n ń dún lábẹ́ wọn ni ẹ̀dẹ̀ ń bọ́ta nìyẹn ẹgbẹ́ OPC jáde àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà wọn ò ní kẹ́ má dùn erin fọn ọmọ ẹ fọn ẹdún ẹlù ẹfẹ́ fàlùyà ẹlòmíì gan wọn ti pé àwọn ẹgbẹ́ kan tó ń jẹ́ Àgbẹ̀kọ̀yà nílẹ̀ Yorùbá mọ́ yàtọ̀ sí ẹgbẹ́ OPC ẹ play part yẹn ṣe pa yín lẹ́yìn bàbá Fáṣẹ̀hùn àwọn Àgbẹ̀kọ̀yà wọn sọ fún yín pé erin ò kí ń fọkọ́ mọ́ ẹ fọn wọn ò dáṣà yẹn wọ́n ní kí erin fọkọ́ mọ́ ẹ máa fọn nìṣó ni ilẹ̀ Yorùbá pé kí ìrẹ́pọ̀ ti wà nílẹ̀ Yorùbá kí security wà nílẹ̀ Yorùbá kájọ ṣe ilẹ̀ Yorùbá kójọ tó kójọ tó ṣẹ́ ni àwọn Àgbẹ̀kọ̀yà wọn ò tẹ̀yìn lórí mọ́lẹ̀ wọ́n ní ẹ̀gbọ́n tó mú àbúrò ẹ̀ lọ sí tó ti lọ sí òkú ẹ̀gbọ́n ẹ̀ ní òhò ni ó ń sọ bí àbúrò òun ṣe máa sìnkú òun ni nígbà táwọn Àgbẹ̀kọ̀yà ń fà yín mọ́ra tó ní kẹ́ máa fọn káwọn máa fọn àbí tó pé ẹ fọn ẹ fẹ́ kí àwọn Àgbẹ̀kọ̀yà kan padà fọn mọ́ lójú àwọn èèyàn àbí létí àwọn míì tí wọn mọ ìtàn ilẹ̀ Yorùbá
àbí ẹ̀lẹ́ntì láti protect kó má ṣẹlẹ̀ sí yín. No champion forever. We only have current champion. When Agbekoya was current, OPC were nowhere to be found. When you came, you are welcome. Absolutely. Any form of fun. Ilé Yorùbá ń dìde. Tako gbogbo orí burúkú tó ń fọ́nà fẹ́ gbé wọlé Yorùbá. Agbekoya ní kọ́kọ́ ló wà. Àìmọye tó jagun Kiriji, tó jagun gbá, tó jagun àwo. Ilẹ̀ Yorùbá ni wọ́n pè bíbí. Àwọn ọmọ kò Yorùbá must be one. Ìwẹ̀kùn dé. Ẹni kí ìwẹ̀kùn máa fọ̀n. Ìtàkùn tó ní kérin má gòkè àlọ ni. Ayé àtijọ́ ni pé tòun tẹ̀rín ló ń lọ. Erin á já ìtàkùn yẹn wẹ́lẹ́wẹ́lẹ́. Kò ní lọ bí kankan. Àárín ti ń rò. Olóòsàn àdé ẹmọ gbòòṣà, ó ṣàlọ̀. Tó ní kíní kan, a ní bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn wà lẹ́yìn wa, bàbá ẹwà pọ́nlé yẹn. O lè gbọ́dọ̀ pọ̀lọ́ mi kí n pè ní, mi lè pè láǹtì lẹ́pọ̀ tí máa pè ẹ́ bọ̀dà. Ọdún méjì mi lè pè láǹtì lẹ́pọ̀ tí máa pè ẹ́ bọ̀dà. Tó mọ́ àwọn bàbá wa, I can remember there was a day tí mo sọ fún pé lóye máa pẹ́ máa lo, ẹ máa bẹ̀ mi sọ̀rọ̀, mi ò láì bọ́lẹ̀ tí máa bẹ̀ mi sọ̀rọ̀, mi ò láìkì ẹ̀. Mọ̀ mi, kíní kan, I don't like it. Ọmọ wọnú ara wa, sọ̀rọ̀ sí mi kí n sọ̀rọ̀ sí ká wọnú ara wa kan tí mo fẹ́ nìyẹn. Wọ́n ní mọ̀ mi, kò kí n ṣe bẹ́ẹ̀. Ẹ máa take èèyàn for granted now. Ẹ máa take èèyàn for granted. Tó wá eléyìí, bí ẹ tó gbọ́dọ̀ dẹ̀ ó súnmọ́lẹ̀ ní any small thing wọ́n ti dọ̀bálẹ̀. Bàbá mi, mọ̀mọ́ mi. Àwọn tá ní ṣíṣì lórí, you dey whine me. You dey expect me kí n pè mọ̀mọ́ mi kí you there. Èsì bá wọn ti gbéṣẹ́ láàrin ọ̀nà kó bá àwọn ọmọ ẹ̀ tó bá bẹ́ẹ̀ sọ yẹn lè wá sọ ilé tí mo fẹ́ tó fẹ́ play kò bá dáa ṣùgbọ́n ẹ̀ sọ bẹ́ẹ̀ now listen to him. Then àwa ń fi àsìkò rán Comrade Akinola George sí bàbá wa Banji Akintoye kó pe Sunday Igboho kó sọ fún wípé gbogbo àwọn bloggers tó sọ̀rọ̀ àyè kó ceasefire. Àgbẹ̀gbọ́ kàkàkàkà ní ìgbòho ayé ẹ̀rọ ọlọ́run ṣe é bá ṣe ẹ pé àwọn òpó ni wọ́n padà Ọlọ́run ṣe pé èèyàn kan náà ló pàtẹ́wọ́. Inú mi dùn pé èèyàn kan ló pàtẹ́wọ́. It shows pé àwọn tí wọ́n wà ńbẹ̀ yẹn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wọn ò bá yẹ. Mo ti sọ fún Sunday Igboho, èmi ò kọ́ yín náà bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ sá o. Ṣùgbọ́n àwa náà deserve respect díẹ̀díẹ̀. Èmi ò ṣe blogger Sunday Igboho. Èmi ò ṣe blogger. Mi ò sí lára àwọn blogger lè wà mi ò mọ àwọn bí blogger èmi ò bá wuyi o. Ayé là gbé abẹ ni mi ò kì í ṣe blogger. So I'm not here to blog anybody. A ti gbé iṣẹ́ lórí Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ pé àwọn ọmọ ẹ̀ tó ń bínú kán má bínú. Àwọn fásitì yìí pé bàbá wa Banji Akintoye kán sọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pé àwọn tó ń sọ̀rọ̀ fóun náà káwọn náà má bínú. It could have been simple. Ẹni ẹ̀fẹ̀ àwọn wo ló ń sọ kọ́ntọ̀kọ̀ntàn. Èèyàn bí àwọn kan sọ kọ́ntọ̀kọ̀ntàn o ṣùgbọ́n mi ò sí lára àwọn tó ń sọ kọ́ntọ̀kọ̀ntàn. Mi ò sí lára àwọn tó ń sọ kọ́ntọ̀kọ̀ntàn. Kọ́ntọ̀kọ̀ntàn as how? Ni ẹ má dàgbò sí méjì o. Èmi ò bá wù mí ní kẹ́nìbọ̀dì má dàgbò sí méjì. A ní kí Gàmàrí tàkìtì. Ó ní ilẹ̀ èlé. Ṣátàyè la ní kó ta tẹ́tẹ̀lẹ̀ ni. Àwọn kan pariwo pé kógun mí. Kí wàhálà má ṣẹlẹ̀. Ká dúró ní ṣọ̀kan. Mọ́tò tèmi ti ń pẹ̀tù sí kinní ìlọ ní kinní ni. Àwọn Gani Adams gbogbo nǹkan náà máa fi tó bá ti sọ̀rọ̀ nípa àwọn báyìí gbogbo nǹkan náà máa fi jà. I could remember pé màmá pé wọ́n bá mi jà spiritually kinní kan spiritually gbẹ̀ngbẹ̀ngbẹ̀lẹ̀ àìfọwọ́kẹ́sẹ́lẹ̀ tó pé òun máa ń pariwo jáláriwo èèyàn ni. We all know what it takes when you talk about Aare Ọ̀nà Kakanfò. We know what they do. Àmọ́ nǹkan tí wọ́n máa ń ṣe. But tó bá dọ̀ ló máa tún kọ̀la ni. Tó bá tún dọ̀ ló máa tún kọ̀la ni. Bí wọ́n bá pe ayé làgbé àbẹ̀ ni. Lálá burú. Gbogbo tó ní máa kọ́kọ́ sin gbogbo tó níná. Èmi ò rán yín iṣẹ́. Mi ò sínú ẹgbẹ́ à ń lékun sí ẹ, ò ń léjò sí mi. Tó bá lékun sí mi, èèyàn dáadáa lèmi, èmi ò lè léjò sí ẹ láyéláyé.
tó bá lé eku sí mi mo trust ara mi lébi pé mi ò lè ever láyé mi lé ejò sí ẹ wàá lékun sí mi màá léjò sí ẹ kíkí ni má bàa ṣẹlẹ̀ tó bá lékun sí mi mo ń lọ sí zoo ni màá ní kó bá mi ṣe anaconda kalẹ̀ fún ẹ wọ́n ṣí láyọ̀rù tiger màá ṣí kìnìún erin màá ní kó bá mi ṣe ohun tó wà nínú zoo kó bá mi ṣí kalẹ̀ fún ẹ kó bá mi ju kó wá kọ́kọ́ rẹ̀ kó jù sínú òkun màá lọ sódò màá ní kó bá mi ṣí àwọn ẹja burúkú whale kó bá mi ṣí kalẹ̀ fún ẹ ní ó lékun sí mi màá léjò sí ẹ màá lórí gbogbo kan tó wà láyé màá lè sí ẹ màá lékun gan sí ẹ lórí kíni lórí kílẹ̀ Yorùbá gba òmìnira ọlọ́mọ ìyá òkì yọ bàbá wọn máa ń ba ẹ wọ́n ń bọ́ta fòrò mi ò bẹ́ fídíò táwọn mi ò sọ bàbá Èkìtì o bàbá Èkìtì try mi ò lẹ́yìn bàbá Èkìtì kan tó ń ṣe nípa kí n ṣe Gani Adams yẹn èmi ò lè ṣe mi ò rí àwọn ní ẹ̀mí ẹ̀ tó yẹn because ó níbi tó máa bá mi fà kọ́lé tí máa wò pé wèrè nìyẹn tí mo ní dẹ́ lóhùn bàbá Èkìtì wò pé jùlẹ̀ jó lọ ìyá ló máa fi ń jẹyàn gbogbo kó lọ máa keep quiet we don't expect Sunday Igboho to come out láti máa wá sọ pé kíní kan ẹsẹ̀ kíní kan kíní we don't expect Sunday Igboho to come out àwọn tá a value kò Sunday Igboho ṣe a máa sọ̀rọ̀ irú èmi sí mo believe pé tó pé Sunday Igboho ò dìde fún wa at that time tó dìde ni irú ìyá mi tó kú yẹn ó lè má kú sínú ilé ó lè jẹ́ pé ọwọ́ àwọn Boko Haram ló máa kú sí because plan Buhari nígbà yẹn ó kọjá òye wa and this man came from nowhere láti dìde fúnlẹ̀ Yorùbá láti sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá ẹ má pa àwọn èèyàn mi mọ́ ẹ má já àwọn èèyàn mi gbé ẹ má gbé wọn nígbà ẹ má gbé wọn láwo where were all those stupid boys tí wọ́n ń sọ̀rọ̀ tó pẹ̀lú tó ń ṣiṣẹ́ ni irúbọ fíjò yẹn tó ní èèyàn 35 dsl 35 lọ sí Sunday Igboho ṣé kò yẹ kán ti gbé báwo ló ṣe 35 èèyàn ló lọ sílẹ̀ Sunday Igboho báwo ló ṣe mọ̀ ṣé kò yẹ kán ti gbé ẹ̀dẹ̀ ti pàlàpàlà ẹ bọ́ síta ẹ máa bọ́ ọmọkùnrin yẹn Sunday ìwòrò Sunday ìkan náà gbẹ ó gbẹ wọ́n báyìí bí ó rí wọ́lọ̀wọ̀lọ̀ bí àwọn tó yọ oṣù mẹ́fà ẹ ń bọ́ta ń ṣe rádaràda ojú máa tìyàn láti sọ pé àwọn àjàjàgbara ìlú tí mo ti wá lélẹ̀ ojú máa tìyàn láti sọ bẹ́ẹ̀ sẹ́yìn tí bẹ́ẹ̀ tí ò gbádùn náà ẹ wo bí àwọn èèyàn ṣe ń kẹ̀yìn sí yín sàwọn èèyàn ń wò yín bí wèrè ìkan náà ó fi rún mú ṣe fẹ́ǹsì ètè bàbá BJ onírun 1940 gbogbo yín kan tó bá tẹ́kẹ̀yàn ṣe máa ti ẹ̀wò yín èmi ò tẹ́rí tó gbádùn nínú yín obìnrin kan ni mo tó fẹ́ fáyìn díẹ̀ nínú yín tó dúdú báyìí ìyẹn ló fẹ́ fáyìn díẹ̀ ṣé ya kílòpẹ̀ tátọ́lọ́ àbí kílòpẹ̀ rẹ̀ tó kó yẹ tí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣe tí tó gbogbo kan ò lè jọ kan àbí bàbá bọ́ fíríjò oníbàtà Abdullahi kọ́bùlà gọ̀gọ́ ìkó ògbé kan ni wọ́n bí òwúnú jango ẹ jẹ́ kí rẹ̀ pọ̀ wà nílẹ̀ Yorùbá Sunday Igboho àti Gani Adams bá ṣe kán dúró láyé wọn tó bá tí Sunday Igboho bá sọ pé òun ti ń respect Gani Adams fáfà òun ti ń pè pé ẹ jẹ́ ká jọ ṣe o bàbá wa o tó bá wá dùn tó pé òun ò bá ṣe mọ́ kó díjà kó gbà kó díjà ní gàwórígàwó náwó lọ́jà Haúsá and you don't expect Sunday Igboho láti lọ bá Gani Adams tó sọ pé òun ló pa Bọ́lá Ìgè how old was Sunday Igboho when Bọ́lá Ìgè was fine bàtọ́ pa Bọ́lá Ìgè how old ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá kọ́lé mi ni mo pa Bọ́lá Ìgè láti bo síbo kí mọ àwọn tó máa ń parọ́ mọ̀yàn ọ̀rọ̀ máa ń dùn wá jura wa lọ àdèjọ dáná bákan náà o a lè má jẹ bákan náà irú èmi mo ṣe wà yìí o lè bú mi láti èyí dọ̀ọ̀là máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ kí ń dùn mí ètò bá parọ́ mọ́ mi àárín èmi àti ẹ ò fi gígùn o ó fi irin gún ni tí ẹ bá parọ́ mọ́ mi ó ti fi irin gún ìrẹ́pọ̀ tó wà láàrin èmi àti ẹ mo ò ní bẹ́ẹ̀ ṣe láyé kò sí ohun tó lè sọ mi ní bẹ́ẹ̀ ṣe o lè máa bú mi irú adé Buhari sí pàtàkì sọ̀rọ̀ ní adá wọn mo sọ di èrè oní titan mo sọ di èrè because kò parọ́ mọ́ mi irú mi wọ̀ lákàntì mi àti òdòjọ́ ṣe kò sọ parọ́ mọ́ mi kí wọ́n gbọ́tò dẹ́ sọ pé wọ́n á sọ pé èèyàn pa Bọ́lá Ìgè ok láti pé olè Sunday Igboho inú tiẹ̀ wọ́n ti fa ipò fọ̀ inú ẹ̀ mọ́ ṣé Tinubu máa fara mọ́ èmi ni president sìn olóò láìkì mi
mo wá fún ẹnìkan ní license pé kó máa lọ ṣe ìrú ẹkùn and you expect that person láti bẹ́ẹ̀ ṣe máa gba license máa fàyà tí n bá jẹ́ Tinubu máa gba license yẹn tí máa fàyà tọ́ mi tó ní fàyà nìkan máa tó sun níná tó ti máa fàyà ẹlẹ́fisẹ́ ló tẹ̀pù lẹ̀ máa jó níná mo gbà kí n pe ọmọ Ìgbò kí n gbèrú ẹkùn lé lọ́wọ́ mo gbà kí n pe Kẹ́ńbẹ́rí you don't like me if you don't like me I don't like you me ìmọ́lá ìdá you like me I love you you don't like me èmi náà hate ẹ èmi ò kí ṣàlọ́fẹ́ tí ó bá nífẹ̀ẹ́ mi ó nífẹ̀ẹ́ mi èmi náà nífẹ̀ẹ́ mi èyí tó bá sọ nípa ẹ̀ tó bá ti like me èmi náà like ẹ ni mi like ẹ inú àkọ́dẹ̀dẹ̀ máa bí mi ní tí wọ́n ti ń wẹ̀ pé àìní yóò like mi kò sí tó fẹ́ sọ àwa ò ṣe wèrè o àwa nífẹ̀ẹ́ yàn a nífẹ̀ẹ́ ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ kọ̀ méjì ẹ̀ẹ́dẹ́ ẹ má bínú torí Ọlọ́run bàbá wa ẹ̀jẹ̀ torí Ọlọ́run ẹ bá wa ṣàtúnṣe lórí ọ̀rọ̀ tẹ́ sọ o kò sẹ́ni tó sọ kọ́tọ̀kọ̀tàn o tí bá bí àwọn ọmọ Gani Adams ẹ máa bí àwọn ọmọ olóyè Sunday Igboho náà ìjà máa fi parí tí bá fi pa àwọn Sunday Igboho sọ kọ́tọ̀kọ̀tàn lẹ́ni sọ pé àwọn Gani Adams náà sọ kọ́tọ̀kọ̀tàn báńbá ṣì ni àwọn kan ẹ ń bí àwọn kan ẹ wá ní káwọn àwọn kan ti kọ́tọ̀kọ̀tàn àṣà fọ̀wí ẹ̀ wọ́n ti pè é wá ti gbé kọ́ máa pẹ̀lú ní ẹ̀jọ́ ọjọ́ ti lọ. ẹ jẹ́ bá mi tẹ turn pop lórí show yìí torí Ọlọ́run bá mi tẹ turn pop lórí show yìí. wá a gbóhùn sókè. ẹ ṣeun. mo fẹ́ pè yín sí àkíyèsí kan ní o. pẹ̀lú yín sà. tó ṣe pé kìí ṣe ọ̀rọ̀ tí mo lè sọ jáde nípa ọ̀rọ̀ Èjìgbò yẹn Ọlọ́run ó dàbí pé ẹ̀yin gan náà gbàgbé ó dàbí pé gbàgbé ni ṣé ń gbọ́ mi mà. à ń gbọ́ yín. ṣé tó bá ṣe pé lè fi fóònù yìí ló spíkà náà ni. ẹ jẹ́ ká sọ yẹn lẹ́yìn ètò sà. èèyàn bá pè yín lẹ́yìn ètò ẹ̀ kì í gbé kọ́ọ̀mù náà nìkan tó wà ń bẹ̀. màá sinmi màá lọ síbi iṣẹ́ lálẹ́. how do I pay my bills? ẹni. báwo máa yẹ san bills mi lamẹ́ríkà mi bí? àbọ̀ ẹni pè yín lẹ́yìn ètò ẹ̀yin òkè lè gbé fóònù ló spíkà ni kí n sáré yan fún yín. mo ń gbọ́ yín. mo wà pẹ̀lú yín. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ ọ̀rọ̀ tó yẹ kí àwọn èèyàn gbọ́ ni náà ọ̀rọ̀ tó yẹ káwọn èèyàn gbọ́ ni so ẹ máa tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó yẹ káwọn èèyàn gbọ́ ni tó yẹ everybody gbọ́ ni lè wà confidential. so gbogbo ẹ̀yin ìran Yorùbá ẹni tó bá rántí àwọn Fúlàní tí Olúwo kó wá sí inú ààfin níjọ́sí ṣé bí gbogbo yín náà lè rántí tó ń dárúkọ pé àwọn Fúlàní ilé ọgọ àṣà tẹ́ ẹ bá rántí níjọ́sí tẹ́ ẹ mọ̀ pé àwọn Fúlàní tí ń bá sọ̀rọ̀ ní inú ààfin rẹ̀ níjọ́sí nìyẹn tó ń gbé báàgì tó ń gbé àpò ráìsì fún wọn tó tún fún wọn lówó. Olúwo wà lára àwọn tí tó ń fún àwọn Fúlàní yẹn ní ọwọ́ àti múfútí. àwọn èèyàn láwọn rántí o àwọn ẹsẹ pé bẹ́ẹ̀ ni o. so Olúwo gangan àtàwọn múfútí àwọn ni wọ́n ń fún àwọn Fúlàní yẹn ní ọwọ́ agbára báyẹn. ẹ dárúkọ àwọn ìlú kan. ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo kìíní yìí kó yí àwọn àrùn Yorùbá gidigidi. so wọn tá a bá wádìí lọ tá a bá wádìí bọ̀ ó lè jẹ́ Olúwo ló fún àwọn ọlọ́pàá yẹn ní ọwọ́ pé kí wọ́n lọ sa àwọn èèyàn wa àwọn Yorùbá wa ní Èjìgbò yẹn. ẹ jẹ́ ká fura sí ọ̀rọ̀ yìí dáadáa. ìgbà tẹ́ ń bá mi sọ̀rọ̀ lórí fóònù nísìn ẹ dárúkọ àwọn ìlú kan pé Olúwo dárúkọ ẹ̀. ó dárúkọ rẹ̀ ó dárúkọ ilé ọgọ́ ó ní òun ó tún ké síta tasá náà tàbí kó wọn lọ ọbẹ̀ wípé òun ó bá wọn sọ̀rọ̀ pé
gbogbo àwọn ìwà tí wọ́n wù yẹn kí wọ́n wọ awọ́ ẹ̀ bọlẹ̀ pé torí àwọn èèyàn wọ́n fẹ́ jọ wọ́n sùn wípé bí wọ́n ti ń rìn wípé kò dáa tó sì ṣe wípé olúwo mọ̀ wípé wọ́n jiyàn gbé ni wọ́n wùwà bí. So kò jẹ́ bó ṣe jẹ́ ara wọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá nìyẹn o ara àwọn tí ń tàwá fún Fúlàní nìyẹn o so ẹ jẹ́ ká fura sí gbogbo àdúgbò yẹn gbogbo ẹ̀yin ìran Yorùbá ká tètè mọ bá ti rí àwọn lọ́balọ́ba wa jẹ́ dójúlówó ọmọ kan Yorùbá o olúwo nìkan àti mufti ìlú Ìwó kò tó kankan lára ilẹ̀ Yorùbá pàápàá tá a bá fọwọ́sowọ́pọ̀ ojúlówó ọmọ ọkọ ìlú Ìwó lèmi gbogbo balẹ̀ mi máa ń sọ lórí prógrámù so àwa ọmọ Ìwó kan àwọn fọwọ́ sí nǹkan tí àwọn olúwo àti mufti ti ń dẹ́wò nílùú Ìwó ojúlówó ọmọ ọkọ ìlú Ìwó làwa so kò jẹ́ bó ṣe jẹ́. ẹ ṣeun gan bàbá wa. ẹ ra màmá mi. òyà wa ifá jẹ́rìí sábà gbóhùn sókè. mo ní ẹ kú ètò mà. àjọ ń ṣe. ẹ jọ kí ni wọ́n ló ṣẹlẹ̀ léjìgbò yẹn. ìyá wa bí ẹ máa lọ wo láti bẹ̀ mọ́ kó máa yan fún yín ni. wọ́n ní Fúlàní kẹran jẹ oko. ókè ó dà pé mo ti wò ní program pọ̀ lóhùn. ókè. tó Fúlàní wa pẹ̀lú ọmọlọ́pàá wa tó wá kó àwọn ìwé ẹkùn àtàwọn ọmọ ìlú. wọn tó bẹ́ẹ̀. ṣe rí ọ̀rọ̀ Gani Àdàmọ́ ó ń wá nǹkan kan ni èmi dẹ̀ jẹ́rìí àwọn tó surround Ìgbòho ìyẹn Jésù Kristi títí wa òun ní Ìgbòho ṣe rí ọ̀rọ̀ Gani ibi tó forí sí ọ̀tọ̀ dẹ̀ níbi tó fẹsẹ̀ sí ẹ̀gbọ́n ẹ̀ bá burú ẹ̀dẹ̀ ni Ṣèyí Mákindé wà ń Bauchi báyìí ó ń ṣe campaign fún Fúlàní ní Ṣèyí Mákindé wà táwọn Fúlàní nìkan kan náà báyìí. máa nǹkan tí wọ́n ṣó ẹ̀ ní TVC3 ṣe mọ̀ pé máa yẹn ni running mate ẹ̀. kí ló kọ́ running mate Ṣèyí Mákindé ní tiẹ̀ rántí orúkọ ẹ̀. ọmọ Haúsá ni o. bẹ́ẹ̀ni. máa yẹn ọ̀gá bí ó bá DSS ṣiṣẹ́ wọ́n ń sọ ní TVC lẹ́yìn òní ó kèsì ẹ̀ ṣì wà tí kèsì ò tí yanjú òun ló fẹ́ fi ṣe running mate so presidential election yẹn ó ṣàràn rí mọ́ àbí ṣe rí mọ́tò tán fún Gani yẹn ara mọ́tò thank you gift ni wọ́n fún Sunday Igboho ní mọ́tò o wọ́n gbé mọ́tò sílẹ̀ láti fi ṣe ìrànlọ́wọ́ fún iṣẹ́ ìrù ẹkùn mọ́tò yẹn ò bá Sunday Igboho dé Ìbàdàn o ó hand over kí ìyẹn lé wọn lọ́wọ́ àti bá ti play ẹ̀ àjọwò náà ni so káwọn èèyàn má máa lọ sọ pé wọ́n fún Sunday Igboho ní mọ́tò wọ́n fún o láti fi support iṣẹ́ yẹn ni so mọ́tò míì tí ó wà nílé Sunday Igboho gbogbo àwọn ilọ̀s tẹ̀ ń wò yẹn ó wá rẹ̀ ló fi rà ìkọ̀ọ̀kan náà mọ́tò yẹn is 80 million naira kéèyàn wá ní mẹ́jọ ẹ̀ apart from yẹn Mercedes Benz tí wọ́n bàjẹ́ lọ́jọ́ kìíní yẹn that Mercedes Benz cost 350 million naira. ó dẹ̀ lóhun ò wá rí. ẹ lọ wo price mọ́tò yẹn so iṣẹ́ tán wá ṣe ta ló mú pàṣẹ Ìgbòho sílẹ̀ nígbà táwọn DSS wá DSS 35 ló lọ sílé ẹ̀ báwo ló ṣe mọ̀. ta ló mú pàṣẹ Ìgbòho sílẹ̀ wọ́n ti ṣe thank you fún Ààrẹ Ọ̀nà Kakanfò pé ìwọ náà gba mọ́tò yìí o ṣe o. mọ́tò kí táyà mọ́tò tán fún Ààrẹ Ọ̀nà Kakanfò ni. ẹ tiẹ̀ gbàgbé táyà wọ́n ṣàṣọ ẹ̀ pé wọ́n fún ní mọ́tò ó ti gbowó owó iṣẹ́ ẹ̀ ló gbà ẹ sọ fún mi iṣẹ́ wo ni Gani Adams ń ṣe iṣẹ́ wo ló ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ ẹ̀. ó ń ṣiṣẹ́ náà ó ń bọ̀ ọkọ̀ àti ilẹ̀ Yorùbá. Sunday tẹ̀ ń wò yẹn òun tún gba àwọn òyìnbó síbi iṣẹ́ ni àwọn òyìnbó ń ṣiṣẹ́ lábẹ́. ẹ má bẹ̀ ìyá mi ẹ má bẹ̀. ọ̀rọ̀ bíbẹ́ kan wọ̀ online ni mo ṣe ní kẹ́ ẹ lọ wo documentary Mr Wisdom ti ṣe documentary ó ti sọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀
àti gbọ́ ń pa kinní yẹn tẹ́lẹ̀ òótọ́ dẹ̀ ni àti gbọ́ rí ó tún make mention ẹ̀ tí ò bá ní sọ Sunday Igboho mọ̀ pé òun lọ ṣe documentary yẹn náà ó bá máa kan ṣe documentary náà lánàá mo ṣe wo documentary yẹn ló gbogbo nǹkan tá a mọ̀ ń pa Sunday Igboho náà ni wọ́n sọ ń bẹ̀ ìyẹn tá à ń sọ ni pé wọ́n mú Pasuma yìí sílẹ̀ ẹni tó mú páàsì èèyàn sílẹ̀ kò níṣẹ́ kankan lọ́wọ́ kò láàbọ̀ owó Jonathan tán fún owó ti jóná tán tí wọ́n ti kó àṣọ ni owó ti jóná tán ìgbà wo lè wọ́n fi ná 50 billion tán nígbà tó bá kọ́ ó ti kọ́ palace àmọ́ ní 50 billion almost 300 billion àbí kí náà fún. owó ni o. ẹ rí adúrú ààfin tó kọ́ ni wọ́n ní kí bá dé Ìkẹjà. èmi ò ń gbọ́ kí ni wọn mo fọlọ́ máa ṣe rí. èmi ò débẹ̀ rí. àyàtọ̀ ẹ̀ bá tún máa sẹ̀ǹdẹ̀ sí mi lókùn tó kọ́ mi ò mọ̀ bẹ́ẹ̀ tó gbọ́ àwọn mẹ́ọ̀ ti lọ bẹ̀rẹ̀ kí n wo kí ni kì í ṣe pé kẹ́ máa wo ti àbúrò Sunday Igboho náà. ìyá kọ́ ni mo sọ àní pé palace kí ló wíkọ ẹ̀. èmi ò rí àwọn òmẹ́yọ̀ ni tí wọ́n ń wá onítìrí káàkiri ńgbà yẹn wọ́n dé palace ẹ̀ wọ́n dá palace ẹ̀ mọ̀ wọ́n ló dàbí ààfin wọ́n ní in fact bí ààfin ló ṣe rí ọkùnrin yẹn dẹ̀ ti lo rẹ̀ ńlòkulò bóyá ọkàn ń rún obìnrin kankan bóyá mẹ́fà náà tẹ̀ máa ń kó fún un ẹ wo bó ṣe darúgbó wá wáì ọdún méjì péré ló dẹ̀ fi ju Sunday Igboho ọdún kan ló wà láàrin wọn mà ọdún kan ẹ tiẹ̀ túmọ̀ ju èmi lọ ẹ wo bí ọkùnrin yẹn ṣe gbó ẹ wo bọ́kùnrin yẹn ṣe gbó náà ó wá ṣẹnu gígùn bí ẹnu asín. ìtẹ̀tún lọ ìtún bó la já sí báyìí ìtẹ̀tún lọ ìtún lágbára díẹ̀ o ẹnu asín báwo. ọ̀tá ni ẹni tó bá parí ìjà fún àwọn méjèèjì bóyá màá yẹn ti sọ ní ẹni tó sọ̀rọ̀ tán ní ìsìn bóyá wọ́n sọ mọ́rọ̀ mi ò. àwọn èèyàn gan sọ wípé ọ̀nà àwọn èèyàn sọ pé Ìbàdàn ni pé ìyá Mákindé ní Ìbàdàn Ìgbò ní bàbá ẹ̀. àṣẹ ẹ rí ẹnu ẹ bó ṣe bí ẹnu ìgbín ni. àwọn kan sọ pé Fúlàní ní bàbá ẹ̀ àwọn kan ní Ìgbò ni àwọn kan ní. rẹnu yẹn bí ẹnu ìgbín ni ẹ bá wo bí ẹnu ẹ bí ó ṣe bí alanúlẹ̀ bí ìgbín báyìí. ẹ wo ẹni bá parí ìjà fún wọn mo tẹ̀ jẹ́rìí bàbá Akíntóyè ṣé bàbá Akíntóyè mo máa ń wò wọ́n bíi dáàdì mi wọ́n á kàn máa wò yín ni wọ́n á máa wò yín ṣùgbọ́n tó máa ṣe wà lọ́kàn wọn even nǹkan tó bá wà ń bẹ̀ bí tó bá ti ń parí ìjà ẹ̀rín ni bàbá Akíntóyè máa fi gbogbo ẹ̀rín ẹ wọ̀ pé bàbá Akíntóyè wọ́n máa ń pè lálábòsí ńgbà míì ẹ̀rín ni ó kàn máa fi gbogbo ẹ̀rín bàbá Akíntóyè ò níjà kankan parí o. tọ ẹ̀yin ọmọ Yorùbá tó bá yẹ kó parí ìjà láàrin Gani Adams àtòlóyè Sunday Igboho bá wa kọ sí comment section. kò sí ẹ̀kọ́ tó ń jà. nọ́mbà 2 question ni pé ṣé wọ́n ń jà èmi mọ̀ bóyá ń jà so mi mọ̀ bóyá ń jà ẹ̀yin èèyàn ẹ bá mi dáadọ́ tap send ẹ jọ̀ọ́ ẹ bá mi lo promo code ní Abiola 223 ní àkọ́kọ́ tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni kò ní third party ẹni tẹ́ ti lò mo dúpẹ́ lọ́wọ́ yín kùdùsì fún yín o ẹ bá mi send sáwọn contact yín àwọn ọ̀rẹ́ yín àwọn alábàágbé yín gbogbo owó là ń ṣe aṣẹ́wó ni wá aṣẹ́wó kí yín o confam aṣẹ́wó ni wá gbogbo owó là ń ṣe ẹ jọ̀ọ́ ẹ bá ti lo Abiola 223 lákọ̀ọ́kọ́ tó fẹ́ send owó sí Nàìjíríà ẹ gba bónọ́ọ̀sì àti dọ́là àti pound àti gbogbo kò lè ṣe tẹ́fẹ́ iṣẹ́ tá a ṣe èyí máa wá bò kí káàkiri mo tún polówó tap send fún yín ìtọ́pẹ́ gbẹ̀yìn tẹ́ ń wò mí lọ́ bá mi download ẹ̀ ní but many of you ọ̀dọ̀ àbókí rẹ̀ ti ń ṣẹ́wó abẹ́yẹ Yorùbá nation afẹ́ ẹ̀dẹ̀ ń ṣẹ́wó lọ́wọ́ àbókí ọmọ ìyá yín polówó fún yín ẹ̀ bá mi ṣẹ́wó lórí ẹ̀ kò sí wàhálà now ẹ tẹ́ bá wa like ètò ẹ bá wa like ẹ tẹ́ ti bá wa comment ẹ tẹ́ ti subscribe to YouTube channel Yorùbáwùyí ẹ bá wa subscribe sí ẹ ṣe àwádìíwá dúpẹ́ oníyàn ẹ ṣe ọlọ́kà ẹ ṣe àwa tá jẹ́ Akwa Ibom ẹ jẹ́ ká polówó ọjà. Accessories ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. Wọ́n kọlù gbàrọ̀ gùdù venture ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. Body Cut Venture ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. Wọ́n kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. Wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀. Àmọ́ wọn ò tẹ̀ wọ́n. Ẹja jọ tara wa lólobó yìí. Fún ẹni fẹ́ ojúlówó lace ní Vision Trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ
at bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni ti rìn ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹ́wọ̀ àti ẹrù ń sọ̀rọ̀ lára. Bodytalk Ventures mo ti rí o ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ at elegantjoy26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Bodytalk Venture àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó gay òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi Swiss lace, dry lace, voile lace, cut lace, polish lace, HOH lace, HKG lace, Austral lace, exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Bodytalk ó lọ fún àgán o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Bodytalk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí at bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ at elegantjoy26 ní Instagram àti TikTok Bodytalk Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀.